tó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba olùdẹ́ẹ̀mí sí ọba tó ní gbogbo nǹkan ọba alábíyà sásí olóòtú nínú àjọbọ. A kí gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá, a kí ọkùnrin, a kí obìnrin, a kí ọmọdé, a kí àgbà, a kí oyúnnú, a kásẹ̀ ẹbí. A kí gbogbo wa pé ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́. A kí gbogbo ọmọ kóòtù òjíire pátápátá nílé lóko lẹ́yìn odi. A kí gbogbo àgbààgbà tó mọ̀ díẹ̀ ta ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́. A sì kí gbogbo àwọn òòṣà ìwàrà jìjì tí wọ́n dúró tòun tìkanra. A kí gbogbo wọn ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀. A kí Olódùmarè ọba mi òbílẹ̀ jẹ́, ọba tẹ̀wọ̀nràn tí tẹnú ọlá, ọba paríparí ọlá porogodo ìmọ̀. A kí Ọlọ́run ọba Olódùmarè, ọba tó tó bẹ́ẹ̀, ọba tó tó ṣe bẹ́ẹ̀, ọba tó ń hùwà bẹ́ẹ̀, ọba tó láṣìírí ibẹ̀, tó mọ gbogbo nǹkan bẹ́ẹ̀, tó sì ń lo gbogbo òpó lórí ọlá àtọ́là lórí gbogbo ẹ̀dá ìbà rẹ̀. Ẹ má bínú o, ìkọlọgbìà. Tó a kí gbogbo àwọn tí wọ́n ní agbára, tí wọ́n ń ṣagbára lò, ẹ kú lílò agbára o. A sì kí Ọlọ́run ọba tó fún yín lágbára tó jẹ́ ẹ máa rí lò, tí ó padà gbàgbára lọ́wọ́ yín, tí ó wà dójú tì wípé agbára yín ò wúlò. A kí yín náà. Ọba tó rú gọ́gọ́ nínú ọlá, tó kò di ọ̀run lára ìbà. Ọba òwìwí ìdáyé ẹ̀gògó ìdáyé ẹ̀gùn ọ̀ràn tẹ̀tẹ̀ tí paríparí ọlá nínú ọlá, tó parí ògo nínú ògo. Ọba tó nímọ̀, Olúwa ṣeun arówó lò. Ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa, a kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé, ojú òní tì wá. Àkànbí pa kẹ́rẹ̀rọ̀ ló kọ tèmi. Ọlọ́run ọba mi ló lọ̀rọ̀, ọba ló làṣẹ, ọba ló lèdè, ọba ló ní gbogbo ohun tó ń pè lọ́rọ̀ ìbà rẹ̀. Lórúkọ ìyá Olúṣọlá Precious, Great Yorùbá Defence Movement Worldwide, ilẹ̀ ń gbọ́ lọ́wọ́. Òkúnlọ́wọ̀ ẹ káàbọ̀, Yínúsà Ọláwà ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa, ẹ ṣé adúpẹ́ o. Ilẹ̀ Yorùbá ó gbè wá, kò ní gbé ọ̀dàlẹ̀. Tó a kí lẹ́gbẹ́lẹ́gbẹ́, a kí lóyè, a kí gbogbo wa pátápátá. Gbogbo wa pátápátá ni a kí o. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó ń bá wa ṣe gbogbo rálì tán ṣe káàkiri. Àdúpẹ́. Olúwakẹ́mi Adélẹ́yẹ ẹ káàbọ̀ sórí ètò. Tó ní ibi tọ́rọ̀ Yorùbá gbé dúró, gẹ́gẹ́ bí tí mo fi ṣe táìtù àṣírí ọ̀tá àwọn Yorùbá. Ta lọ̀tá Yorùbá? Sóbìnrin ni, ọkùnrin ni, ọmọdé ni, àgbà ni. Gbogbo ẹni tí ò bá ti fẹ́ kíran Yorùbá ó dá dúró, ọ̀tá Yorùbá ni. Gbogbo ẹni tó sì ń sọ̀rọ̀ tí ò ṣe nǹkan kan, tó ń sọ̀rọ̀ ní gúrúkú lórí àwọn tí wọ́n ń ṣe ọ̀tá Yorùbá ni. Sàláwù Nurudeen. Gbogbo ẹ̀dá tó bá ti rò lọ́kàn rẹ̀ wípé àfèmí tí kò kí ń ronú ọmọ làkejì mọ́ tiẹ̀, ẹni tó ti yó tó ń wá ṣubú ọmọ nìkejì rẹ̀, ọ̀tá Yorùbá ló jẹ́. Torí pé ìran Yorùbá láyé yìí a ní nǹkan kankan tí ó common fún wa. Àwọn kan máa dúró pé ká múyàn sìn, ṣùgbọ́n tí ẹni tá a rò pa á mú sìn bá ti ń tayọ, inú á máa bí ẹni tó fẹ́ mú sìn. Ara àwọn ọ̀tá Yorùbá kan náà nù. Salam Disu ẹ káàbọ̀. Ṣé ẹ rí ibi tọ́rọ̀ gbé dúró yìí? Àwọn kan náà dúró, tí wọ́n dúró dìran Yorùbá pókùbí tá a gbé já, pókùbí tá a bá já, pókùbí tá a gbé gbà. Wọ́n wá àwọn èèyàn kan, àwọn èèyàn tó wà yìí pé ọyẹ ẹ lọ sáàrin wọn, ẹ lọ dàrú. Bóyá nítorí ìjẹkújẹ tí wọ́n fẹ́ jẹ, bóyá nítorí ìmukúmu tán fẹ́ mu,
wọ́n á wá máa sọ̀sọ́kùsọ Fọlúkẹ́ Tèmilọ́lá ẹ káàbọ̀, Anífowóṣebíọ́lá ẹ káàbọ̀. Wọ́n á máa sọ̀sọ́kùsọ wíwìkúwìí láti lè dá ìrẹ̀wẹ̀sì ọkàn sẹ́ni tó bá ń gbìyànjú tiẹ̀. Lágbára Ọlọ́run alálẹ̀ ó mú wọn o, torí ìyà tó ń jẹ wá yìí ti wà ń bẹ̀ lọ́jọ́ tó ti pẹ́, àgúrò àwọn èèyàn yìí o. Gbogbo tó ń ṣe wá yìí ti ń ṣe wá ti pẹ́, wọ́n ń gbé wa pa, wọ́n ń fìyà jẹ wá, gbogbo ẹ̀ lágbára, àgúrò wọn o. Gbogbo báwọn èèyàn ṣe ń sunkún ìpayín keke, àwọn mọ̀ ń yọ̀nú yàrá wọn, wọ́n ń ṣe birthday, wọ́n ń ṣe oríṣiríṣi, àmọ́ rí wọn. Ó délẹ̀ tán nísìnyí, a ti fẹ́ mọ fọ́ọ̀mù boss, àbí a ti fẹ́ mọ gbọ́gà lórí ọ̀gá, a ti fẹ́ mọ gara. Ẹ sì rò pálálẹ̀ ó mọ wò yín báyìí. Ṣé rí ẹni Ọlọ́run bá ti dá kò ṣeé farawé o. Èmi sì ń sọ kinní kan, mo sì ń sọ, mo sì tún sọ, kò sọ́gà táwa sì mọ̀, kò sì sẹ́ni tó sì jẹ́ ọ̀gá táwa dá mọ̀ ju olóyè sí Sunday Igboho. Èmi ò fẹ́ mọ bó tọ́ ṣe tó, èmi ò tiẹ̀ fẹ́ mọ tó wù kó jẹ́. Ọ̀gá is ọ̀gá, no going back. Ẹni tó bá ti ń gbọ́rú ẹ̀ lẹ́nu ẹ̀ lọ̀gá ti wá. Ẹni tó bá ti ń fún wa ní ìfarakàndì, tó ń dira ọkàn fún wa, tó ń fún wa ní pé ká má bẹ̀rù, kó fún wa ní kìyà, tó dẹ̀ dúró tán pẹ̀lú gbogbo ọlá tó ní, ó ń lọ̀gá tiwa o. Àwọn ò mọ̀ pa anybody tó bá wù kó máa jọ́gà tarẹ̀. Ọ̀gá tiwa nìyẹn. Àdẹ̀lẹ̀ mọ́ fẹ̀rú ẹ̀ kù. Látàláyé ti dáyé ní ìlara ti wà. Ìlara wà, abínú ẹni, kábínú èèyàn. Tìjání Ìrí Tìjání Pópóọlá, bá gẹ̀ẹ́tì ẹ má bínú tí n bá dẹ̀ gẹ̀ẹ́tì ẹ o. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá mi share ètò yìí tí yóò ní bàjẹ́. Olúwakẹ́mi Adélẹ́yẹ bá ń ṣe ètò yìí. Tí èèyàn bá rò pé ó kàn lè máa wá láti máa fi wá gba okùn àbó fẹ́ fi wá já owó lọ́dọ̀ ẹnikẹ́ni, àwọn ò rányàn o, kò sẹ́yìn kan tó lè fi wá já owó ń bì báyìí. Ìtawà mọ̀ ni wípé ọ̀gá kan ṣoṣo táwa mọ̀ is olóyè Chief Sunday Igboho, tí bàbá wa Akíntóyè táwọn náà dẹ̀ ń ṣe takuntakun, despite gbà pé bàbá yẹn jẹ́ àgbàlagbà, wọ́n dẹ̀ ń ṣiṣẹ́. So ẹni tó bá mọ̀ pé òun fẹ́ gbókun, bóyá kó wá àwọn ọmọ tiẹ̀ síwájú, kò sínú àwọn ọlọ́gá méjì ju ọ̀gá ta ní lọ. Ṣé ẹ dẹ̀ rí ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ ọjọ́ ti pẹ́. Ṣé ẹ rí kí Yorùbá mọ̀ tí ì rí pé èèyàn gòkè ògè àlọ́ ni, inú ò mọ bí àwọn èèyàn burúkú. Ṣó ti yé yín? Ìjọ olóyè Chief Sunday Igboho ti jáde, tí wọ́n clear gbogbo ayé sọ̀rọ̀ nípa wípé mo ra mọ́tò, báwo lo ṣe rówó rà, iye ọ̀rọ̀ wọn ló ń kówó fún ọ. Tí bàbá yìí ti clear ọ̀rọ̀ tó tún fèpè tí nídìí láti bẹ̀rẹ̀ ọ̀tá wọn o, làwọn èèyàn ti ń bínú, làwọn ọlọ́tẹ̀ ti ń bẹ̀rẹ̀ sí dìtẹ̀ pé àṣẹ atọ́ba tẹ́lẹ̀ ni, àṣebákan ni, àṣegbá ni, àgbáwo ni. Wọ́n tún fẹ́ẹ́ gbé bàbá yìí kọlu bàbá Adébóyè, wọ́n tún gbé gbogbo ẹ̀. Ìràwọ̀ bàbá yìí ò mọ̀ já wálẹ̀, ìràwọ̀ bàbá yìí ò já wálẹ̀, because ẹni tá a bá fi fún òun náà la fi fún. Ẹ ti rí gbogbo ìgbà tẹ́ ń lé, gbogbo idán tẹ́ ẹ bù nígbà tó fẹ́ wá sọ́nà Èkó, tẹ́ ẹ ráwọn kinní sí idán, tẹ́ ẹ rányàn lọ lé ẹ̀ pé kán wá ṣe gbogbo ẹ̀, ẹ rí pé ṣáà ń bọ́ lọ́n wájú ni, torí dán ni gbogbo kinní yẹn, ó yé wa. A dẹ̀ mọ̀ pé kò sẹ̀yìn àwọn ọ̀tá tá à ń sọ yìí. A sì mú ẹnìkankan bí ọ̀tá tó bá yí padà lónìí, ṣùgbọ́n kí ẹnìkankan má rò wípé tí òun ò bá sí kò ní sí Ọlọ́run, pé ìran Yorùbá ò lè lọ láì rírú àwa. Ẹ gbàgbé ẹ̀. Béèyàn kan bá lóhun ò ṣe mọ́ Ọlọ́run ọba mi ń bẹ lókè, ẹ kúrò lórí ẹ̀ pa. Ẹnì kò gbọ́dọ̀ sọ pé òun lọ lọ́run. Ta ni ọ́? Kò ní dáa fún tọ̀hún. Níbo ló wà? Ìwọ lọ́lọ́run ni. Ìwọ kọ́ lọ́lọ́run tó ń kọ́ àwọn ọmọ Yorùbá bọ̀ láti ilẹ̀. Ìgbà tí Mósè tó ṣe bá ṣe wù ú, táwọn ọmọ ẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ wípé àwọn fẹ́ mú mi,
tó bínú fi ọ̀pá na omi ń pé ẹ wá ẹ ti dà mí láàmú Ọlọ́run ni wò sí ní délẹ̀ lérí ó ṣe alẹ́ tó bá wọn ẹ ń bá tí wọ́n ní ojú Olúwa korò sí agbéraga ẹ kúrò lórí ẹ̀fà ojú Olúwa korò sí agbéraga ta ní kìnnì kan tó sọ pé òun lọ́lọ́run ìwọ láàkó adébí kìnnì ìwọ lọ́lọ́run tó bẹ̀rẹ̀ ni Habib Adéníjì Sọlá Akínláyí Ọláyíwọlá Tóyè ẹnìkan ò lè sọ pé òun lọ́lọ́run ta ní ó a máa gbére nígbé ẹ máa gbére sípò tóòtó lẹ́yìn Ọlọ́run náà ni ó sì tún máa jọ́lọ́run ní tí òfin ní jọ́lọ́run mọ́ ò tí ì sí ọ̀ya ìgbà tá àti lọ mọ́ sọ wípé káfí 1 million bọ alálẹ̀ ká lè bá rí Yorùbá nation gbà ìjó padà ṣẹlẹ̀ ṣe mọ̀ wípé àdìrú lẹ́nìbọ̀dì lórí ẹ̀ ń bá fún wa àgbà ẹni tí ò bá dẹ̀ fílẹ̀ kò sí wàhálà iṣẹ́ dẹ̀ ń lọ ṣẹ̀rí pó yàtọ̀ OG Showboy kò sí nǹkan kan tó lè là wá láàgùn pé ká má gba Yorùbá nation no going back ẹni tá a bá ti ń gbọ́rọ̀ yẹn lẹ́nu ẹ̀ tó ń sìn àwọn ọ̀dọ́ ní ká múra ó iṣẹ́ sì wà lọ́wọ́ àwọn obìnrin náà tó ti yé yín ẹ̀yin obìnrin ẹ̀yin mọ̀ bẹ́ẹ̀ ṣe bá àwọn obìnrin ẹgbẹ́ yín sọ̀rọ̀ ẹ̀yin náà jí gìrì sójúṣe yín ẹ má dáadáa ọkùnrin nìkan ẹ̀yin náà máa tilé bọ́lé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ ládùúgbò tẹ́ mọ yàn borù sọ́rùn tẹ́ mọ sọ káàkiri ilé sílé ibi tí wọn ò tí ì gbọ́ èmi ò sọ pé ń gbé borun tẹ́ mọ sọ káàkiri ẹ̀yin náà máa bá wa fẹ́ ìdí àsọpà mo máa gbọ́ kinní kan mo máa rí kinní kan Yorùbá nation náà máa ń sọ gbogbo yẹn náà ara awareness nífa Àdìsá Babátúndé ẹ káàbọ̀ ara awareness ni ẹ bá wa ṣe ètò yìí ṣùgbọ́n pẹ́ nìkan àgbé rẹ̀ kalẹ̀ bí Ọlọ́run wàláhì wọn ò tí ì bí ó ń tọ̀hún ta lọ́lọ́run níwájú Ọlọ́run tó jọ Ọlọ́run tó ju gbogbo nǹkan ayé lọ ọba tó jọba lọ ibi tọ́rọ̀ gbé dúró ilé Yorùbá nation no going back o kò sí ọ̀nà tí ọ̀tá Yorùbá lè gbé wá a lè gbà fún ọ̀tá Yorùbá láti jẹ́rí wa torí wọ́n ti gbé wọn dìde nítorí owó wọ́n gbé wọn dìde nítorí pé wọ́n láìkì tafẹ́ tán máa rówó gbogbo ìgbà kán máa gbowó lọ́tún gbowó lọ́sì tí wọn bá dẹ̀ ti rówó gbà wọ́n ti fẹ́ẹ̀ kú Musiliu Ọ̀sẹ́nì tí Amiyu ẹ káàbọ̀ wọ́n ti fẹ́ẹ̀ kú ẹ̀mí mọ́tàjì fowó ń ṣe torí owó wọn ò yọ lára àwọn tí wọ́n ń gbà á ẹ ṣàfẹ́ sọ gbogbo nǹkan tá à ń ṣe ẹ fẹ́ dàrú ẹ má lọ darí nǹkan tá à ń ṣe rú o kálálì ò ní forí jẹ ẹnikẹ́ni tó bá dúró láti da Yorùbá nation rú yóò sẹ́kù ni tí ò bá lọ yí padà torí Yorùbá nation ti wá ó ti dúró tí ẹ wo wàhálà àwọn èèyàn yìí lóṣogbo ń bẹ̀ yẹn gbogbo ẹ̀wọ̀ bá ṣe tójò ṣe ń rọ̀ lé wọn lórí ẹ wo gbogbo wàhálà nú òrùn ẹ ń bá dúró pé òun máa da tá à ń ṣerú ayé ó bàjẹ́ tọmọtọmọ ni wá dúró ní kinní kan ibi tọ́rọ̀ gbé dúró yìí kó ní kálukú mọ ààyè rẹ̀ ní o tó o bá tẹ̀lé wa má bà tá à ń ṣe jẹ́ tó o bá ṣe tiwa dúró láàyè rẹ̀ torí ẹ̀tẹ́ ló ń bọ̀ yìí o ẹ̀tẹ́ ló ń gbọ̀ yìí o ẹ̀tẹ́ ló ń gbọ̀ yìí o ọ̀dà ẹni tí ò bá sọ ara rẹ̀ yóò padà tẹ́ ní o torí àwọn kan wà tán ya burúkú ọ̀lẹ tí nǹkan kò yé wọ́n ya burúkú ọ̀lẹ burúkú ẹ wo gbogbo ẹ̀ bí gbogbo ẹ ṣe rí nínú òjò yóò dá fún ìjàre Mrs. Olúkẹ́mi Adélẹ́yẹ Musiliu Ọ̀sẹ́nì tí wọ́n mí yù wọ́n ẹlẹ́rẹ̀gbẹ̀ wọ́n ṣe wà ẹ́ wọ́n á kàn máa rò wípé bóyá àkọ́ tó kàn rọrùn ni kẹ́ ẹ tó kó èèyàn mẹ́wàá jọ ṣe èrò pé easy ni ẹ má bà nǹkan tá à ń ṣe jẹ́ o ẹ jọ Ọlọ́run bá ló fún wa ní sáà yìí ẹ já lò bó ṣe wù wá o Yorùbá nation ló ní sáà yìí o Yorùbá nation ló ní sáà yìí o ẹni tó bá lóun fẹ́ ba sáà ìjẹ́ máa lọ ayé ẹ̀ wá bàjẹ́ ni o
rally tó wà níjọ́ Saturday báyìí ìyẹn lọ́la yẹn lákùrẹ́ everybody náà ti wò wípé ọ̀yà tó ń bọ̀ ń bẹ̀ káti ẹ̀ wá láwọn èèyàn tán pariwo yìí tán sọ̀rọ̀ tiwọn yìí kákàn rí wọn kákàn bọ́ sórí stage lásán pé èmi ń lágbájá o nǹkan báyìí lèmi náà dúró lé lórí o ẹ rò pé rò tó ní pọ̀ jù bá ń lọ ni ẹ rò pé rò ní pọ̀ jù bá ń lọ ni wọ́n gbọ́ pé èèyàn kan sọ̀rọ̀ sókè inú rally tá a dẹ̀ rí pé èèyàn ńlá nílẹ̀ Yorùbá ni ẹ rò pé nǹkan tá à ń ṣe ó ti ní yàtọ̀ ni Olúwafúnmiláyọ̀ Àìná ẹ káàbọ̀ sórí ètò ìsìnmọ̀ ẹ rò pé ó ti ní yàtọ̀ ni ẹ jọ̀ọ́ ẹni tí ò bá belong kó má da nǹkan tá à ń ṣe rú kán dúró sáyé wọn torí wípé àbẹ́ nìkankan àbá ẹnìkankan gba fakínní eléyìí ò kì í ṣòṣèlú o kì í ṣe pa agbẹ́nìkan sílẹ̀ Ìgbòho bàbá wa Ìgbòho láwọn fẹ́ jẹ president o wọn yìí sọ pé àwọn fẹ́ jẹ house of rep ẹjọ́ torí Ọlọ́run nǹkan tá a gbé dání yàtọ̀ sí gbogbo yẹn kí wọn kàn má fi nǹkan ba nǹkan tá à ń ṣe lọ́wọ́ jẹ́ ẹni tó bá rò pé òun ò nìkan ṣe kó jókòó sílé ẹ̀ ó dẹ̀ gbẹnu ẹ̀ dákẹ́ kì í ṣe dandan ni kéèyàn sọ̀rọ̀ tó rọ̀rọ̀ míì tẹ́lòmí ó sọ kò mú làákà ìdání kò ní dandan kó sọ̀rọ̀ kì í ṣe dandan o ibi tá a dẹ̀ gbọ́rọ̀ dé abẹ́ ọ̀tọ̀ abẹ́ òsì ẹ dákun ẹ má jẹ́ èdè mú wa gbogbo ẹ̀yin alágbára wa abẹ̀yìn arọ̀yìn ẹ̀yin sùn lórí kẹ̀kẹ́ ẹ̀yin dẹ̀ gbébọn dání ṣeré ẹ jọ̀ọ́ abẹ́ gbogbo ẹ̀yin jagunjagun ẹ má jésù wà àárín wa ẹ̀yin àgbààgbà wa ẹ má jésù wà àárín wa lágbára Ọlọ́run èṣù òsì ní wà àárín wa bẹ́sù báyẹ̀ ti dé Ọlọ́run ó lè jìnnà ṣùgbọ́n kinní kan ni ẹni tó bá ti ń dúró sẹ́ẹ̀ tó lóun ó da nǹkan tá à ń ṣerú Ọlọ́run ó bá wa mú alálẹ̀ ó bá wa mú torí nǹkan tá à ń ṣe yìí ó ṣe pàtàkì kò kí ń ṣeré ní tó bá ti involve ẹ̀mí èèyàn kò ń ṣeré ẹ̀yin náà lọ wò ó dáadáa ṣèbí Buhari ti travel ní ìsìn lọ sí France kí ló lọ ṣe France Àjàyí John kí ni Buhari lọ ṣe France bá ṣe díù pẹ̀lú Yorùbá ni wọ́n lọ bẹ France fún ìrànlọ́wọ́ ni òun náà lọ ṣe láti lọ kó nǹkan jà wọlé kó àwọn ọmọ ogun wọlé láti bá wa fà á kò lọ France lásán ṣó yẹ ló tún yẹ ká máa bẹ̀rẹ̀ sí dalérú báyìí ká máa fa ilé ká máa buná sílé nígbà tó ń kóná bọ̀ wá bá wa gan a gbọ́dọ̀ mọ tá à ń ṣe lásìkò yìí o níbi tó le dé báyìí ìdáfẹ́ bá wa pò é ṣe kéke ìdáfẹ́ bá wa pò kò ń ṣe kéke òótọ́ ni owó náà máa béèrè kọ́lọ̀ ṣàánú náà níbi tí ọ̀rọ̀ gbé dúró yìí níbi tó ti gbẹ́ gbógun dè wá dé tó ti dúró tì wá dé àwọn tí wọ́n ti lọ kó aṣọ sójà sí lọ́rùn tí wọ́n bẹ̀rẹ̀ sí bá wa fà á tá a rò pé sójà ni wọ́n ti rẹ́dì wọn tó fẹ́ kó wá sọ́dọ̀ wa ṣé ẹ wá rí wípé ọ̀rọ̀ wa nílò àpérò ká nílò àpérò tó ní ìròrí a nílò àpérò tó ní ìròrí a dẹ̀ nílò láti mọ tá à ń ṣe ibi ọ̀rọ̀ gbé dúró yìí ogun ti dé torí wọ́n rí wa bí ọ̀tá wọn iná ṣe ń rán àwọn ọ̀tá sí wa láti jẹ́ bí ọ̀dàlẹ̀ kó máa da tá à ń ṣe rú ìgbà tó bá rí pé yóò ṣeé ṣe wọ́n á fèsì wa físíkálẹ̀ wọ́n á dẹ̀ máa declare wa wọ́n á declare terrorist sọ́dọ̀ wa àbí wọ́n á send terrorist sọ́dọ̀ wa tó bá rí nípa bẹ̀rẹ̀ sí bá wọn jà wọ́n á declare wa terrorist so that ìṣọ̀kan àgbáyé lè rí wa bí èèyàn burúkú so ti yé wa ìyẹn la ní láti ṣe àpérò tó ní ìròrí ibi tá a wà gẹ́ngẹ́rẹ́ ni ká má bàa wá ṣubú Ọlọ́run níjà ṣubú Yorùbá ó délẹ̀ lérí pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ má bá wa tẹ lẹ́kẹ̀ẹ́ bá wa tẹ lọ́fẹ̀ẹ́ bá wa ṣe ètò yìí ẹ dákun kẹ́ tó bá wa ṣe ètò ẹ jọ̀ọ́
abẹ́yìn ni ẹjọ́ ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí ibi ẹ ti mówó kò ní tán bẹ́ẹ̀ ẹ bá wa ṣe ètò yìí ẹ bá wa tẹ like ẹ bá wa tẹ love kò lè ẹ̀yin náà ṣe kan nù sẹ́ ẹ̀yẹ dákun ẹ̀yin bá wa subscribe sórí YouTube Àkànbí Pankẹ́rẹ́ Ọ̀rọ̀ tí nígbà tí wọ́n bá járí Facebook lò orí YouTube lápadà tí máa sọ̀rọ̀ tó bá yá. We still going a long way. Ẹ ṣé Mrs. Olúwakẹ́mi Adélẹ́yẹ, Táíwò Kíkẹ́ Fásánmi ẹ káàbọ̀. Yẹ́rí bó ṣe wà yìí wọ́n rẹ̀kẹ́ wa ní kéye pẹ́ gbàgbé nǹkan wọ́n mọ tán yẹ kán ṣe wọ́n rẹ̀kẹ́ wa wọ́n retí tán ṣe fún wa ni láwọn federal government wọ́n èé já mi lórí ọ̀rọ̀ báwọn ibi tí wọ́n gbà yọ sí wa iná ń retí pẹ̀ wọ́n kọ́kọ́ fẹ́ kó ṣe pé àárín ara wa láti máa para wa wọ́n kọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rùn pé Yorùbá náà kúkú rán sí Yorùbá tí ń ṣe Yorùbá lè ṣe ìtàn fẹ́ ṣe nìyẹn gba ní láti pé àpéjọ tó ní ìròrí because wọ́n rẹ́dì láti dátà ṣe irú gbogbo ọ̀nà ṣé ẹ̀mọ́ tá ń pè ẹ̀mọ́ púnmọ́ rálì tá ń ṣe ni ó wúwo jù ní gbogbo kọ́ńtírì ẹ̀ ń sọ wípé ìjọba tó wà bí ò ní túmọ̀ ni ẹ̀dẹ̀ ti ṣe rálì yẹn ní ọ̀nà bíi 3 báyìí tó sì làmìlaka ẹ̀ tún ti ṣe lẹ́ẹ̀kẹrin ní Ìlọrin lóru èrò pọ̀ ń bẹ̀ náà ẹ ti jẹ́ kó yé wọn nìyẹn wípé ẹ wà ń bẹ̀ ẹ ti gbàjọba a ti gbàjọba àwọn tó sọ pé kí ló tún kù a ti gbàjọba ní Adeleke Ọlárẹ̀wájú làwà Elizabeth Adésàyà ẹ káàbọ̀ Fúnmiláyọ̀ Àìná Adékúnlé Adéwálé ẹ káàbọ̀ ẹ wo a ti gbàjọba ní so ká lè bá a mú wa iná ṣe rán èèyàn burúkú sí wa láàrin Ọládàpọ̀ Olúwaṣeun Sunday Elizabeth Adésàyà so iná ṣe rán èèyàn sí wa láàrin àti gbàjọba kì í ṣiṣẹ́ kékeré làwọn tó ń ṣe rálì ń ṣe iṣẹ́ kékeré kan rálì àtàwọn jagunjagun no be small work èèyàn kò wá lè máa da nǹkan tó ń ṣe rú ẹ mọ̀ pé ẹ̀ ń sọ pé ìjọba ò mọ̀ ọ́ ṣe ni ẹ̀ ń sọ pé orí àwọn ìjọba ò pé nǹkan tẹ́ ń sọ nìyẹn Ọlábèlò so kìí ṣiṣẹ́ kékeré ẹni tí ò bá lè ṣe ìwọ̀n kó get out kó má bàa sọ̀rọ̀ bí ìṣìn bí Rótìmí Ọláyínká ẹni tí ò bá lè ṣe anything kó borí burúkú ẹ̀ lọ gbàtàrí wọn àṣe nǹkan ni àwọn èèyàn ti gbìyànjú wọn ti ṣiṣẹ́ jìnnà ẹnìkan á máa fẹnu sáta wọn rádaràda àbí kò kú ẹ̀ ìdó wà ńlẹ̀ kọjá ṣe rí bí wọ́n ti ẹ̀ ń rí rálì ṣe yẹn wọ́n ní rálì nìkan náà ń ṣe yes wọ́n ń ṣe rálì nìkan lóòótọ́ rálì nìkan náà ń ṣe ṣùgbọ́n wọ́n ń ṣètò ààbò bẹ́ẹ̀ ni ajínigbé ó ti dínkù báyìí láì lọ dọ̀bálẹ̀ lọ́dọ̀ ẹnìkankan kó ṣe fún wa láṣẹ ajínigbé wọ́n ti ń jí wa gbé ẹ̀wọ̀n pa wá ń ṣe gbàgbọ́ ó ti dínkù kò ṣẹlẹ̀ mọ́ gbogbo bóyá ojú ọ̀nà wa ṣe le tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ iṣẹ́ ti lọ láì lọ dọ̀bálẹ̀ lọ́dọ̀ ẹnìkankan ká tó gbàṣẹ àgbéṣẹ́ ti lọ bẹ́ẹ̀ yẹn ìyá Oǹdó Adésínà Anífowóṣe Bíọ́lá ẹ káàbọ̀ Afọlábí Ọ̀rẹ́dọ́lá ẹ káàbọ̀ sà Wálé Ọláníyàn ẹ káàbọ̀ sà Ayọ̀ Adé Ọpẹ́yẹmí Adésọlá Adéyọ̀n ẹ káàbọ̀ Ọlá Sódùkẹ́ ẹ káàbọ̀ wọ́n ti ṣiṣẹ́ lọ jìnnà gbogbo nǹkan ti dínkù ẹ̀yin náà gbáriwo yẹn ti lọlẹ̀ wọ́n ti ń bẹ̀rù Yorùbá àwọn yẹn ti ṣiṣẹ́ káàkiri gbogbo àwọn tó ń ṣiṣẹ́ takuntakun ibo làwọn wà ibo láti rí wọn let them come out wọ́n láwọn ọmọ ogun 1,300,000 let them come out kọ́ wá sínú gbólẹ̀ kan Sónáìkè ni ẹ má bínú Sódùnkẹ́ wọ́n ti ṣe iṣẹ́ jìnnà nǹkan wá dé ó bẹ̀rẹ̀ sí bú everybody bú gbogbo wọn bú gbogbo kí ló ń ṣe wọ́n máa bó tiẹ̀ máa pé everybody papọ̀ náà tí wọ́n bá wọn parí ọ̀rọ̀ yìí àní kò yẹ kí ọmọ Yorùbá kan máa ba ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ jẹ́ ẹjá bá ẹni tó bá wùwà àgbàyà wí ká bá ẹni tó bá wùwà àgbàyà wí ẹ̀yìn wíbẹ̀ òkú bẹ́ẹ̀ o ìyẹn wíbẹ̀ òkú bẹ́ẹ̀ Adédìran Lawrence
èyí kú wá bí ẹ̀kú bẹ̀. mp bá nìkan. hello. ẹ káàsán wa ọlọ́run ní ṣètò. yes sir. ìgbẹ́ tí mi kọ́ ní sọ̀rọ̀ yẹn ni pé kí olóyè fẹ́ nìlú kò fi Ìbàdàn dáadáa sílẹ̀. mò ń bọ̀ náà jẹ́ ń gbé yín sí. mò ń gbọ́ yín bẹ́ẹ̀. wọ́n fẹ́ bá kúlò bàbá fẹ́ dá dúró. ní sí ọ̀nà tí àjà fún ìgbà tí wọ́n ń lò bá fi dá dúró. ẹni pé kí ẹni yìí ni ó ń pọn yín níta ọ̀tọ̀wọ̀ ó ti ń dárúkọ yín pé ní ìbánisọ̀rọ̀ pé àpadà ní àdàmú òun tó ti ń tán. bẹ́ẹ̀ni wọ́n á ń yẹpẹrẹ rẹ̀ níta gbangba. ṣẹ̀rí bá. ẹlẹ́ẹ̀ni ọmọ ọjọ́ ọ́fíìsì 500 àwọn ọjọ́ ọmọ ọ́fíìsì 500 ní ẹ̀dá. àwọn olùkọ́ tó ṣẹlẹ̀ ní àná àwọn ọmọ Yorùbá tó lọ pàṣẹ táwọn ọ́fíìsì ló lọ pa wọ́n. àwọn náà lọ ṣiṣẹ́ burúkú yẹn ní ibo ní Ọ̀ṣun níkirè 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 níkirè. aṣọ ọmọ Yorùbá ní sọ̀rọ̀ wọ̀. bẹ́ẹ̀ni that is it. ṣẹ̀rí bẹ́ẹ̀. ìrádìí tí wọ́n fi ní Saddam ìgbà tí ìjọba sí ní ó láti kọ̀ máa di pé kí wọ́n ṣí àwọn ọmọ Yorùbá nìṣẹ̀ sílẹ̀. bẹ́ẹ̀ni. ẹ wá wo ọmọ tí wọ́n mú fún wàsílì láti bí oṣù méjì sí nílẹ̀ yìí. Ìbàdàn ní ìṣòro kan lé lórí. yẹmí yẹn. tí Sunday Igboho sọ ní Òṣogbo wípé òun fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọ̀sẹ̀ kan. bẹ́ẹ̀ni. ó fi sí àwọn ọmọ tí ó wà ní Agodi sílẹ̀ wàhálà dé sí o. èlì wàhálà dé sí pé sòwò mọṣẹ́ ń ṣẹ́. tó gbogbo ilé ẹ̀kọ́ ni ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá náà. àwọn kò fẹ́ tẹ̀síwájú ilẹ̀ Yorùbá. nítorí ti dìde pé ìdábà àti Yorùbá ní ìṣọwọ́ ti parapọ̀. bẹ́ẹ̀ni. máa jáde pé bí ìṣẹ́fù wọ́n ti yẹ pósítà. tó gbogbo tó ń jẹ pósítà yẹn tó ní bójú gbogbo rẹ̀ já sí. ó yà mí lẹ́nu o. ìwé tẹ̀ dúró ayé pé tóun bá ti gbé òun kọ́ lọ́wọ́ olóṣèlú bẹ̀rẹ̀ pé kí Yorùbá kò bí òun. ẹ̀yin wà nílé yìí ẹ̀ ń gbọ́ sí inú ẹ̀ ń kọ́ àwọn kan jọ nínú ọ̀rùn pé inú ọ̀rùn ẹni kẹ́kẹ́ ṣe é ṣe ogun. ìgbà tí ẹ̀rù ń bà wọ́n wọn ò gbọ́dọ̀ rí wọn. ẹ̀yin ẹ̀ tún fẹ́ gbàgbé lọ́wọ́ Aláàfin ti ti ní ilẹ̀kẹ́ sọ̀rọ̀. ẹ wo ọ̀rọ̀ yìí ìfẹ̀rẹ̀fẹ̀tẹ̀ yìí kéré. ó gbọ́dọ̀ iye ní ó bá tabà ó tún bẹ̀ ṣe. ìgbà fẹ́ kí ìlú Yorùbá lè tẹ̀ dúró ẹ̀jẹ̀ rẹ̀ wà ní ṣètùtù. bẹ́ẹ̀ ni àṣẹ. torí mi ò mọ ẹni tí a fi kó ìyàwó sí ìgbè gbàdí yẹn. ó yà mí lẹ́nu bàbá o ó yà mí lẹ́nu o. ìwọlé lọ mú Sunday Igboho kò sí ìdọ́fẹ́ rẹ̀ tù. kò sí dá àbá fẹ́ sórí burúkú wọ́n lọ bẹ. wọ́n lọ bẹ wọ́n ya wèrè. ọdún agbèwá kò ní gbọ́dọ̀ rẹ ṣeun sà. nǹkan wá dé a máa ṣe kíní àárín yín gbàtà nídìí abẹ́yẹ́kọ́ lọ fọ ojú yín dànù gbàtà nídìí yín ẹ̀yìn dà wọ́n ṣe yàmàyàmà bíbà. ibi tó tiẹ̀ wá ṣe kíní ṣe rí ẹ̀ ń bá gba owó tó lóun fẹ́ tún tá à ń ṣe ká kó dé lọ dá padà torí yóò padà di gbèsè sí lọ́rùn o. àwọn èèyàn ti dúró tán sáà àwọn èèyàn ti dúró tán ayé ìjọ ẹnìkan ṣe kíní Kabiru Hamid Elizabeth Adesanya Afọlábí Ọ̀rẹ́dọ́lá Rótìmí Ọláyínká ẹ káàbọ̀ sórí ètò Musili Oseni tí Amiyu ẹ káàbọ̀ sórí ètò. àwọn èèyàn ti dúró tán wọ́n dẹ̀ ti mọ̀ tún yàtọ̀ sósì so ẹnìkan ò lè fẹ́ kọ́ tán náà fẹ́ ní bọ́ọ̀dì jẹ mọ́ so ẹ bá yẹ pé yẹn lẹ lọ gbowó pé kinní kan ẹ gbàgbé àwọn èèyàn ti ṣiṣẹ́ jìnnà gbogbo onugbó àwọn èèyàn ti fọ́n bẹ̀ wọ́n ti ṣe everything jìnnà òṣè máa sọ jù ni àwọn èèyàn ti gbìyànjú gan àwọn èèyàn ti lọ wọ́n ti gbìyànjú látòkè sódò àwọn èèyàn ti ṣiṣẹ́ takuntakun nínú rally wọ́n máa ṣe rally nínú òjò ṣe rally everywhere wọ́n á máa gbé mọ́tò sọ́nà ẹ̀mọ́ iye epo tí mọ́tò ń jẹ kéèyàn bá ń lọ síbì kan ni epo tí wọ́n ń sìn náà wọ́n ti ẹ̀ sọ pé kó tó di December báyìí epo máa di 500 naira per litre so easy ni ẹni ká jókòó sínú rádaràda ọmọ alẹ́ Yorùbá ní olóhùn support tá à ń ṣe olórí burúkú ọmọ ní olóhùn oṣù ní òun dà nǹkan tá à ń ṣe irú tọ́lọ̀ wọn á fọ ojú ń tàn ẹ má gbìyànjú ẹ̀. ọlá sọláìkè olúwa ní sọlá ọláníyì fatai Afọlábí Ọ̀rẹ́dọ́lá Ọlágúnjú làwà káàbọ̀ sórí ètò
kò sí tó lè yí wa padà, no going back. Yorùbá nation ni peter bọ́rọ̀dé kò sẹ́ni tó lè lò tó máa gbé wá tó máa ṣe rubbish. wọ́n ló mọ̀ ọba ní mi títí ogun tó bá ti gbé jáde àmẹ́ lálágbára ẹni abárí náà lárí ni arí ní tí ò bá tẹ̀wá ti jáde táàrí ẹ àmẹ́ wọ́n ló mọ́ rẹ̀. Akíntúndé Abdullahi Adédòkò Táíwò Ayọ̀adé Ọpẹ́yẹmí Adéọlá Adéyọ̀ǹk ẹ káàbọ̀. Kavilat Ọmọṣaléwá Olúwàwúyí ẹ mọ̀ ṣe ẹ káàbọ̀. Ó mà pẹ́ yín díẹ̀ bàbá àbí mọ̀mọ́. Àfíìsíkò Àjàgbé ẹ káàbọ̀. Adédòkun Táíwò Ọ̀kàndèjì àti màmá mi Olúwakẹ́mi Adélẹ́yẹ káàbọ̀ ẹ ṣeun màmá. Akíntúndé Abdullahi ẹ ṣeun. Afọlábí ẹ ṣe o. Maria Kúkọ̀yà Àjọkẹ́ ẹ káàbọ̀ ẹ ṣeun. Táíwò Habib Adéníjì ẹ káàbọ̀. Ibi tọ́rọ̀ gbé dúró yìí ẹnìkan ò lè dá wa padà sẹ́yìn, ẹnìkan ò lè fi wá pawó, kò dẹ̀ sí ìyá aláyẹ ẹni náà, kò sí tẹ́ ẹ ṣe. Ọlọ́run tó ti gbé wa gòkè iná àtúnṣe rálẹ̀ Ọ̀ṣun l'Àkúrẹ́, kò sí tẹ́nì kankan máa ṣe sí, kò sí tẹ́nì kankan máa ṣe di Adékúnlé Sọ́líù, kò sí tẹ́nì kankan máa ṣe sí. rálẹ̀ Ọ̀ṣun máa tún dúró, àtúnṣe ìyún náà láṣeyọrí pẹ̀lú wọ́n ti ẹ̀ ń ṣe awareness lọ́wọ́ l'Oǹdó lọ́wọ́ báyìí, àwọn awareness ń lọ l'Oǹdó lọ́wọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ báyìí. Ní bá wa ṣe kankan tún máa fẹnu sátẹ ẹni tí ń ṣe kí ló dé. Dẹ̀ bẹ̀rù Ọlọ́run, ṣe fẹ́ dọ́lọ́ ni, bẹ̀rù Ọlọ́run náà. àwọn ilé ò fi owó dá àwọn èèyàn láàmú, wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ wọn lọ. ó ní iye owó tí bàbá yẹn fi ń repo sí mọ́tò lọ sí gbogbo rálì tá à ń lọ. Mọ iye owó tó ń pín báwọn bọ́ìsì ni, gbogbo wọn náà ní fámìlì ńlẹ̀ náà, ọ̀dọ̀ ẹ̀ náà ti ń jẹun náà ti ń mú. èèyàn mélòó ló ń jẹ lọ́dọ̀ tí yín? ẹ jáde kẹ́ sọ. Ọlọ́run ṣe bí careless. èèyàn mélòó ló ń jẹ lọ́dọ̀ yín? ṣé lè yín ẹwà accommodating rárá ni abẹ́rẹ́ sórí ibú? ṣé wà accommodating? èèyàn mélòó ló lè sọ pé ẹ bọ́ lẹ́ẹ̀kan? ṣé ẹ bọ́ yẹn ni? ẹ bọ́ ẹnì kankan rí ni? ṣáàrin yín ni? ṣáàrin yín? ẹni tó fìfẹ́ hàn nínú Yorùbá, ìyẹn olóyè Sunday Igboho la mọ̀. ó fi ìfẹ́ hàn, ó gbé ìfẹ́, ó gbé ọmọ ọkọ jáde. ẹ wá ń bínú. ẹ mọ̀ forí gbá lẹ̀kẹ́, bá forí gbá gọ́tà, forí sòkúta, ó ń pẹ́. Ògùn tí ò bá tẹ́ lọ́rùn ọmọ bá tiẹ̀ lọ bára dáradára lọ, kí lẹ̀ ń bá káàkiri. Yorùbá nation ló yẹ kó wà lọ́pọlọ wa. ká ní kò sí èèyàn tó jáde gbogbo ìgbà yẹn, ọba tí wọ́n wọlé pa anybody, ìdílé ẹnu ọ̀nà wọn mọ̀ dúyàwó àtọkọ sí. ìlójú ó rọlẹ̀ kí gbogbo wa wá sùn ká dorí ibì kan náà. gbogbo Yorùbá wà lónìí ká mọ rẹ sí àṣẹ látòkè. ìjọ wo náà fẹ́ pàṣẹ fún wa? àṣẹ ńlá dùn òde tí gbogbo ó fi dàrú. ẹ bá wa tẹ lẹ́kẹ̀ẹ́, bá wa tẹ lọ́ọ̀fù, ẹjọ́ ẹ bá wa ṣètò yìí. ẹjọ́ ẹ ṣe bí ọmọ Yorùbá rere tí ò ní ta, ayé yóò ní bàjẹ́. ṣe bí ọmọ Yorùbá rere, ọmọ ọkọ níwá iṣọ́ máa lè. ẹ bá wa tẹ lẹ́kẹ̀ẹ́, bá wa tẹ lọ́ọ̀fù, ẹ bá wa ṣètò yìí. ká wá dé ẹ máa sọ pé nǹkan tó ń ṣe ò dáa. ẹ jẹ́ pàdé l'Óṣogbo ní Àkúrẹ́ lọ́la, rálì ń lọ. hello ẹ ra o. hello yes sir. Mo rí nọ́mbà yìí lórí fóònù post jáde ni. wọ́n ní iwájú ló dé ní wọ́n fi jẹ́ ọ̀tá Yorùbá láti gbogbo àwọn ọ̀rẹ́ tí Yorùbá ló fi. àwọn èèyàn ò fẹ́ Yorùbá ó lọ, àwọn ọ̀tá wa náà ni. ogun ilé là ń jà lọ́wọ́. àwọn ọ̀tá wa náà ni. a wà lórí ètò báyìí. ẹ wà lórí ètò báyìí. gbogbo ayé ló ń gbọ́ yín. Ọlọ́run á bá wa wí. ẹni tí ò bá gbà kí Yorùbá láyé àbàjẹ́ ni.
àtolóṣèlú àtẹnibọdì àtẹnitán ránṣẹ́ òjò ní jèrè ọmọ ni. bẹ́ẹ̀ni ẹ ṣeun torí ibi tọ́rọ̀ gbé dúró yìí ẹni tó bá mọ tó ṣe tó bá yẹ pọ́n ránṣẹ́ ni kó yètè lọ jáwọ́ kó má bàa fẹ̀mí ẹ̀ di ibi tọ́rọ̀ gbé dúró yìí no mercy o operation no mercy ni gbogbo ẹ̀ fẹ́ pé ọ́nìkẹ́ pin nọ́mbà ẹ ṣeun jàre já pin nọ́mbà tó kọ nìkan wá dé a máa sọ pé nǹkan tó ń ṣe ò dáa kìnìkan who are you to tell us pé nǹkan kan ò dé nǹkan kan kìnìkan gbàtìgbà tá a ti nídìí èèyàn tí ò yọjú tá a dẹ̀ wò pé kí la lè ṣe ẹjọ́ kí ló kù nǹkan ò lè mà lè ní wá lára nǹkan ò mà lè ní Yorùbá nation lára báwo bá tẹ́ ẹ lọ́rùn kó lọ wábi jókòó sí nǹkan ilé tí Ọlọ́run ti ṣe lé tọ́lọ́run ti ṣe ni kò ní bàjẹ́ no going back má jẹ́ kẹ́ni kankan ó bá dẹ̀ ìwọ náà tọ́lọ́run bá dẹ̀ fi sí lọ́kàn tó ní 1 naira tó ní 2 naira ìwọ náà contribute sí nǹkan tó ń ṣe ogun mọ́ lọ lálẹ́ owó náà ná ìwọ náà jáde kó ṣe tó bá lè ṣe fọmọ ọkọ yọ bèrè àkáǹtì nọ́mbà wá fún ẹ kó fi nǹkan kan síbẹ̀ torí àwọn boys yẹn tán fi lélẹ̀ tán fọ̀nà everybody owó náà ná o kò rọrùn o tó dẹ̀ ń wọgbó lọ tán ṣiṣẹ́ nu gbó náà iṣẹ́ náà ṣe o orí gbogbo ẹ̀ lè bá a dá náà ní o Yorùbá nation lágbára Ọlọ́run no going back gbogbo mítì tán lọ ń ṣe France wọ́n fẹ́ forí gbálẹ̀ ni gbogbo mítì tán ṣẹ̀ṣẹ̀ níjọ́ Sunday náà wọ́n tẹra wọn jẹ wọ́n fẹ́ ṣe àwọn pàdé àpérò wèrè orí ibú tán máa ń ṣe wọ́n yẹ pé ẹ fẹ́ ṣe nítorí pé kí nǹkan tá à ń ṣe dàrú ẹ̀dẹ̀ tí fọ́ọ̀nù dè wá lẹ́kọ̀ọ́ ẹ ti lọ tú àwọn èèyàn lẹ̀ ní sẹ́ẹ̀lì àwọn kóòtù ẹ lọ tú wọn lẹ̀ ní sẹ́ẹ̀lì ní ọ̀hún pé kán wá bá wa fa wàhálà kán wá bá Yorùbá nation jà ẹ má wọ́ọ̀rì à ń bọ̀ lẹ́kọ̀ọ́ yẹn Èkó yẹn kò sí tó máa yẹ a máa dé Èkó ṣe rálì wàláì à ń ṣe rálì lẹ́kọ̀ọ́ dẹ̀ sí tó máa ṣẹlẹ̀ kò sí tó máa ṣẹlẹ̀ o à ń ṣe rálì lẹ́kọ̀ọ́ dẹ̀ sẹ́ni náà Adédòkun Táíwò òótọ́ ni kò yí sí nínú òrùn every time nínú gbótọ̀sátò ẹlòmíì tábà kọ́ má parí rálì tán yóò tún máa wá mọ́tò tí ó wọ̀ ni òòrùn la orí ẹ̀ lẹ́yìn ìgbà tó òrùn bá la orí ẹ̀ á tún dún àmọ́yé àsìkò níwó gáràjì kó tó rí mọ́tò ẹlòmíì owó rẹ̀ ń pé mọ́ owó mọ́tò yóò bẹ̀rẹ̀ sí máa ṣe kínní pé àwọn èèyàn pé ẹjọ́ ẹ bá ṣe kínní ni tí ó fi lọlé ó fi ìyàwó àtọmọ́lẹ̀ látàárọ̀ ṣe rò pé rọrùn ni káwá dé bíbá máa sọ síìtì lẹ́nu abẹ́ ṣí èrè YouTube ẹ àdìwá. Hello. ẹ sá o Ọlọ́run ní ṣètò yes sir agbọ́yìn sà àṣẹ sà yes sir àmọ́ lè má fẹ́rú ẹ̀ kù sá a lè má rírú ẹ̀ sẹ́ni tó bá ti dá àwọn èèyàn fi ó tó a rírú ẹ̀ ẹ̀ ń bá ti fẹ́ràn owó jù jòran rẹ̀ lọ kò sí tí ò lè ṣe so kò ń ṣe wàhálà kò ń ṣe. Hello. A lè má fẹ́rọ ẹ̀kú sà gbọ́dọ̀ ó gbà wá. Kò yé mi o pé kíní ń pè wọn pé bá yà ṣe ń jẹ wá ń pè àwọn kan. 500 ló ti ẹ̀ ń lọ ní December kẹ́kẹ́ tètè máa gbọ́ ẹ̀bùn ọdún yín ní January nìyẹn 500 naira lè pọ́n lọ ẹ̀bùn ọdún yín January nù wọ́n kùlẹ̀ dára wa láàmú káyọ̀tẹ̀ wọ́nà bí Yorùbá ní ṣe ó ṣe bọ́ sí ni kí gbogbo ó dìdọ̀ rọrùn eré ẹ̀ là ń sáì bàbá rẹ̀ kó 500 naira èló lẹ fẹ́ máa róúnjẹ. Wọ́n fẹ́ gbé lọ ọ̀run ni o wọ́n máa gbé lọ ọ̀run ni o ó fẹ́ gbé lọ ọ̀run ni o. Àṣẹ lọ́ọ̀bà ẹ ṣeun jàre. Bẹ́ẹ̀ àṣẹ o àṣẹ o
ọlọ́run dáhùn sí Yorùbá nìkan. ọṣẹ ọ àwọn ọmọ ìgbà rẹ̀ gbà àmọ̀ dúpẹ́ àwọn ọmọ dúpẹ́ lọ́rùn fún àwọn ọmọ ọ̀pọ̀ lọ́rùn rẹ̀ wíwá ó níta gbẹ́jà fún bẹ́ẹ̀ni ọlọ́run bọ́jú wa lọ́wọ́ ọlọ́run bọ́jú àwọn ọmọ yìí lọ́wọ́ ọmọ dúpẹ́ fún wa. bẹ́ẹ̀ni àwọn àtọ́lá mi dúpẹ́ sọ àwọn ọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ni ẹ ṣeun sà àwọn ọ̀nà ọlọ́run ẹ fún káńsílẹ̀ fọlọ́ á fi wọ́n fẹ́ lọ ọlọ́ọ̀ba ẹlẹ́gbọ́n lẹ́sàn yóò ṣèdájọ́ yóò ṣèdájọ́ yóò ṣèdájọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun sà ẹ ṣe àdúpẹ́ sà odò á gbé wá sà àṣẹ àṣẹ yẹ sà yẹ sà bẹ́ẹ̀ni 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 lágbára Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ àṣẹ ọ àṣẹ ọ yes sir ẹ ṣeun sir yes sir kí ló wá le tó bẹ́ẹ̀ ẹ wá sọra yín di kínní ẹ wá sọra yín di aba nǹkan jẹ́ aba gbogbo ẹ̀ jẹ́ ẹ fẹ́ bà gbogbo ẹ̀ jẹ́ ẹ fẹ́ bà gbogbo ẹ̀ jẹ́ ẹ fẹ́ bà gbogbo ẹ̀ jẹ́ ẹ rò pé ó ṣeé ṣe bẹ́ẹ̀ ẹ lè rí nǹkan kan bàjẹ́ ń bí ẹ lè rí nǹkan kan bàjẹ́ ń bí Yorùbá nation no going back no going back Yorùbá nation kò sí kò sẹ́ni tó lè bà kankan jẹ́ bí o kò sẹ́ni kankan tó lè bàjẹ́ Yorùbá nation ti wá ó ti dúró hello 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 ṣe tó lè dá akarú bí Ọlọ́run ló bá wa ṣe á dẹ̀ gba Yorùbá nation yìí lójú àwọn abínú ẹni lójú àwọn ọ̀tá Yorùbá ní Yorùbá yẹn ṣáà ti dúró. hello. 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 hello ẹ káàsán. ẹ káàsán sá o. ẹ kú iṣẹ́ takuntakun. yes ẹ ṣeun sá Ọlọ́run ní bá wa ní tí àlẹ́ yín o. Ọlọ́run á fún yín lérè o. àṣẹ o. ẹ jọ̀ọ́ mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ nípa. ọyọ ẹ sọ ẹ láǹfààní. nípa ọ̀rọ̀ ibà Gani Adams. ọ̀dà sá o. tí ó ti so because ó yẹ ká máa sọ òdodo ọ̀rọ̀ ká máa fi ọ̀rọ̀ sí àwọn abẹ́ sọ. ẹ gbọ́dọ̀ sọ ẹ sọ òdodo ẹ sọ òdodo. ọ̀rọ̀ Odùduwà nation yìí ó jẹ ọ̀pọ̀lọpọ̀ alógún gan. ó jẹ́ o ó jẹ́ o. mo rí pé lẹ́yìn ìgbà rálì Òṣogbo yẹn nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá bìlífì pé èrò lè pọ̀ tó bá yẹ. jẹ́rí pé rálì Òṣogbo yẹn àwọn èèyàn jáde èmi lọ ẹ̀rú bà mí. gan-an ó ti yẹyin báyìí. kò já bẹ́ẹ̀. so mo rò pé ibẹ̀ ni ààrẹ wa ti wí pé ọ̀rọ̀ yìí tá rò pé kò ní ṣe ó padà rí kó ń lọ díẹ̀díẹ̀ nítorí pé ṣẹ́rí ààrẹ tẹ́ ń wò yẹn mi ò belong sí ẹgbẹ́ kankan o ṣẹ́rí nígbà tán bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo sọ fún ṣóyẹ kó rí bẹ́ẹ̀ tó máa ń ṣètò lórí Facebook mo ní ètò Odùduwà nation yìí mo ní ká má fi ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ kankan Yorùbá ló fẹ́ dúró sọ̀rọ̀ mi. bẹ́ẹ̀ ni. kò sí ọ̀rọ̀ pé ẹgbẹ́ kan OPC ẹgbẹ́ kan Àmọ̀tẹ́kùn ẹgbẹ́ kan kínní kan tó wá Yorùbá ká dúró lẹ́yìn. ká dá dúró ká má fọ̀rọ̀ ẹgbẹ́ kankan ká má fi ṣe àkínṣe olóṣèlú. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ tá a gbé ẹgbẹ́ kínní tá a gbé kalẹ̀ yìí bí Yorùbá yìí fẹ́ dá dúró bí àmì jẹ wá mọ́ òun ni. bẹ́ẹ̀ ni. ṣé ó ti yẹ ṣẹ́wọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò ibi ìbàjẹ́ náà máa ń dúró sí láti bẹ̀rẹ̀ ayé wọn. mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín ìsìn mo dẹ̀ fẹ́ kí gbogbo ọmọ Yorùbá ká mú ọ̀rọ̀ yìí kan mú dání. ṣé ẹ rí ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe àtakò fún ọ̀rọ̀ Yorùbá nation tá a gbé dání ẹ ká wọ́n nọ̀kọ́nà tá a máa fi gbóǹtàn pamọ́ títí tá a máa fi gbà. ó bẹ́ tà ó. sọ̀rọ̀ mi yé yín báyìí. ó bẹ́ tà ó. ṣé ẹ rí ní 99 nígbà tí Ọbásanjọ́ tó di president ẹgbẹ́ OPC tó pariwo tó fẹ́ fi da ètò tá à ń ṣe lọ́wọ́ rú nísìn ẹni tó dá ẹgbẹ́ yìí lẹ̀ ọ̀mọ̀wé ni
gbogbo àwọn tó jókòó ń gbà yẹn náà tó ń dá ẹgbẹ́ OPC ilẹ̀ àwọn èèyàn tó ń lò tó rí wọ́n pé tó ń lọ́kọ̀ọ́ pípé àwọn responsible persons tó dá ẹgbẹ́ yẹn lẹ̀. bẹ́ẹ̀ni. wọn ọdẹ ìlànà tó wọn fẹ́ gbé gbà kì í ṣòro ní Gani Adams gbẹgbẹ yẹn gbà nígbà tóun máa wọlé ṣọwọ́ mi yé yín bẹ́ẹ̀ ó fèrè gbà àbùkún ó ṣàfihàn wọn lọ́wọ́. bẹ́ẹ̀ni o. tó bí ẹyin tó bí di pé oúnjẹ olórí OPC nígbà mo rántí nígbà tí mo ń gbé lóṣooṣù má bolókù tó bí ẹyin. mo ń gbọ́ yín. tẹ bá gbóbìnrin sọ̀rọ̀ obìnrin yẹn tẹ mọ̀ pé girlfriend ní OPC ni wọ́n bọ̀ wá pa nígbà tílẹ̀ bá máa fi ṣú tó bá máa di kan bí aago kan lóru. kò jù bẹ́ẹ̀ lọ. pa wọn fi náà sí nígbà tó bá gbà ẹ́ wọ́n máa wá ní pé OPC fáṣẹ́ òní o OPC fáṣẹ́ òní o. Gani Adams ìbẹ̀ ní òun ló ní gbogbo àwọn agbèrò lọ́wọ́ òun ló ní gbogbo àwọn ọmọọta lọ́wọ́. kábíyèsí. tó jọ ní OPC nígbà yẹn tó gbogbo everywhere wọn á lọ dalẹ̀ rúmbẹ̀ tó bí ẹni báyìí nísìnyí wọn á ní fàṣẹ òní o wọn á ní fàṣẹ òní o kí ìjọba àtúnjọ fi bá ní. OPC ń gbà yẹn. lórí pé àwọn politician wá fún òun ní backup tó fún àwọn politician ṣe. ok now nísìnyí mo fẹ́ kí gbogbo èèyàn wò ó nígbà tí Ìgbòho jáde Ìgbòho sínú ẹgbẹ́ kankan Ìgbòho kò jà fẹ́gbẹ́ kankan kò jà kankan tó ń fún Ìgbòho lówó. ó dúró lórí ọwọ́ ẹ̀. ó ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ Yorùbá ni. ṣé ọ̀rọ̀ mi yé yín báyìí. ó yé wa. tí ibà Gani àbí kí náà pé tó wá jáde tó wá ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ òṣì tí ó máa sọ jáde lẹ́nu. ṣẹ́yìn náà ti rí. oyè ni wọ́n jẹ náà oyè tó dẹ̀ jẹ àti fi ẹ́sà yẹ jòkó sá yẹ. máa ṣe tiẹ̀. oyè tó jẹ jòkó sá yẹ. nídìí ẹ. o fẹ́ kọ́ máa pè é nísìnyí ká máa pariwo bá yẹn pariwo Sunday Igboho ìwọ náà ṣiṣẹ́ tó yẹ kó ṣe tó bá máa pé o sì lè wọnú gbò. kí ló wà nú ẹ ẹ fagbádá dànù ẹ wọ jíǹsì ẹ kó níkà. oní 20 agbára oní millions of ọmọ ogun àwọn ọmọ ogun tó ń pariwo oní millions yìí mélòó nù wọn lébi òfin pa mélòó nù wọn ló wà òkè ní gbogbo àwọn tó ń. ẹ sọ bẹ́ẹ̀ ẹ já fi wọ́n wéra wọn ẹ mọ èèyàn tí bàbá ń bọ́ lójúmọ́ ni nígbò ibẹ̀ ẹ ti dọjà. nísìnyí tó bá ń sọ pé àwọn OPC kan wọ́n lọ sábẹ́ wọ́n lọ ṣe kíní kan ẹ wo ẹgbẹ́ tó wà ńlẹ̀ yìí òun sọ̀rọ̀ ẹgbẹ́. bẹ́ẹ̀ni. Gani Adams ló sọ̀rọ̀ tó kì í sin tó yẹ káwọn ẹgbẹ́ àwọn OPC kan wà lọ́ndà ṣì Sunday Igboho. bàbá yóò sọ. OPC kankan wà lọ́dà àti Sunday Igboho wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ yẹn lọ bó ṣe yẹ kán ṣe. kí wá ní problem ẹ̀ kí wá ọ̀nà tó máa ti dàrú nítorí pé ọ̀rẹ́dì ó ti gbowó lọ́wọ́ Àtíkù. bẹ́ẹ̀ni. promise Àtíkù ní 2023. nǹkan tó ṣẹlẹ̀ gan nìyẹn. sọ̀rọ̀ tó ń sọ pé àwọn ọmọ Yorùbá ìyà ń jẹ wọ́n à ń sọpọ́ọ̀tì ẹ̀ ẹnu lásán ní nítorí pé kò lórí pé bóyá ọ̀rọ̀ tó gbé lọ́wọ́ yìí pé ó ṣeé ṣe. bẹ́ẹ̀ni. rálì Òṣogbo yẹn ló tú gbogbo àṣírí ilẹ̀. olótú o. nítorí ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní wọ́n fún wọn lówó lóyìnbó ó ní wọ́n kà kó wọn èèyàn jọ ó ní wọ́n á sọ pé kinní kan ó ní Ìgbàládé Òṣogbo nìkan lòún wá rí pé ó dàbí pé wọ́n ṣe nǹkan bí ẹ̀ ṣe rí pé. ṣe ẹ rí bẹ́ẹ̀ yẹn. kò tọ́ oyè tán fún yẹn kò tọ́ sí oyè yẹn. wàláì agbára tó lọ bá Aláàfin of Ọ̀yọ́ níbi pé wọ́n fún ní Ààrẹ Ọ̀nà Kakanfò. wàláì lára èèyàn ni. bẹ́ẹ̀ni. jẹgúdújẹrá èèyàn ni. apààyàn nítorí pé bó ṣe wà ẹ̀wọ̀n gan fún ara ẹ̀ kò yàtọ̀ sọ́wọ́n Boko Haram. àbí o. tó kójọ tó ń tẹ̀lé apààyàn ní gbogbo wọn. àbí o. ẹ̀rí gbogbo báwọn èèyàn ṣe ń sọ pé àwọn kan fẹ́ pa Sunday Igboho fún wa wálé ìsinmi kan mo ní káwọn èèyàn má fọkàn sọ́dọ̀ federal government. bẹ́ẹ̀ni. àwọn tó fẹ́ pa àwọn tó fẹ́ ṣekú pa arákùnrin yìí wọ́n pọ̀. o. kò sí rárá. gidi. bẹ́ẹ̀ni Gani Adams ò lè jáde síta kó náà ó sọ pé òun ò sá sí Sunday Igboho. Sunday Igboho ò bá fẹ́ sọ̀rọ̀ síta kò fẹ́ sọ̀rọ̀ ni. wàláì ó kàn dalẹ̀ ni. ìgbìyànjú ẹ̀ bàbá kan dalẹ̀ ni. tó ṣeé ṣe òun ló jẹ́ kára ta débi pé irú ẹ̀ yẹn pẹ̀lú ipò tó wà yẹn kò ní kó máa sọ irú àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn nítorí pé ó fẹ́ jìjọba náà gbogbo nǹkan tó wà lẹ̀ ó fẹ́ dàrú. gbogbo nǹkan tó wà lẹ̀ yìí irú ni àmì nǹkan tó dẹ̀ wà lẹ̀ yìí báyìí nísìnyí kì í ṣe eléyìí kì í ṣe ọ̀rọ̀ OPC. ó yà mí lẹ́nu o àti ẹ̀dá ẹgbẹ́ lẹ̀ kò sẹ́gbẹ́ kankan tó jó PC abẹ́ni PC. kò sí kò tẹ̀ tí ẹni tó mọ̀ pé OPC wà láàrin wọn onìkan náà ló ń sọ. àpọ̀jù wọn lọ.
kó lọ jòkó tó ń bá lọ sọ̀rọ̀ láì tó bá rí gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ kó lọ jòkó kó kó agbádá kó lọ jòkó síbi kan. Bẹ́ẹ̀ni. kó jòkó kó gba oyè tó jẹ ẹni kó jòkó sórí ẹ o. fún ẹ lọ́wọ́ ẹ kó jàre ọ̀nà kakanfò. àti láìkí ẹ o ṣe jókòó sáyé ẹ. òun ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ òun ṣe ẹ̀rọ àmọ̀tẹ́kùn kì í ṣe ọ̀rọ̀ òbí. kí ló kàn ápẹ́ lámọ̀tẹ́kùn àmọ́ ṣe èrè níbo láti rí wọn rí. kán lọ jòkó. tí wàhálà ẹ̀ bá dẹ̀ fẹ́ pọ̀ jù ẹ jẹ́ kó gbé pamọ́. Ọlọ́run á ṣe bẹ́ẹ̀ o kò sí kò tí ì sí o kò sí o. tó bá fẹ́ dalẹ̀ ẹ jẹ́ kó gbé pamọ́ tí o bá lè dákẹ́ kó máa wò ná kó máa. bẹ́ẹ̀ni. ó ti dún Ààrẹ Ọ̀nà Kakanfò oyè tó lágbára ni. Sunday Igboho ló ń fẹ́ joyè. kò tiẹ̀ nídìí ẹ̀. wọ́n ti joyè tó yẹ kó jẹ́. ilé sanmi jù joyè lọ. kó máa wòran irú ẹ̀ ń ṣe ló yẹ kó máa gbóṣùbà fún Sunday. bẹ́ẹ̀ni ọmọ dáadáa ọmọ ọkọ nígbà àwọn ò fẹ́ kó rí bẹ́ẹ̀ ṣèbí kà ní wọn gbogbo bó wọn ṣe ń dẹsẹ́tì fún wọn kò wọlé ni ẹ mọ iye ògùn láti ṣàṣẹni ẹlẹ́ni àpáta ni Sunday Igboho jẹ kò ṣeé pa ni. gbogbo ẹ ti ń lọ pé ó dà pé kí ó ti fẹ́ máa dọ̀rí jìnnà o. ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ tó yẹ pé. ó lè dá a kan rú. tẹ bá wo online báyìí nísìnyí gbogbo àwọn tó ń agitate ní orí Facebook láti jẹ́ ta ni mo ti ń dúró sórí online nǹkan máa ń wà lórí online látàárọ̀ dálẹ́ ni. bẹ́ẹ̀ni. mi ò rẹ́ni kankan kó tó ṣe mo wá come across ètò yín nísìnyí ọ̀pọ̀lọpọ̀ wọn ló sá wọlé sí ọ̀rọ̀ yìí tó di tọ́tọ̀ tábàdàn máa wò ó ló ń sọ fún àwọn èèyàn ẹ̀yin tẹ fáwọn ẹ pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí pé tọkàntọkàn lẹ́fẹ́ fi ṣe. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ èyí tí anybody bá sọ kò kàn yín o. kò sí kí ló kẹ́ anybody. in fact ẹ ṣe bíbí pé ẹ̀gbọ́n tẹ fáwọn ẹ pé ọ̀rọ̀ Yorùbá lẹ́fẹ́ jà fún kí n yé pé ẹ fẹ́ máa fi agitation ẹ fẹ́ máa fi gbowó lọ́wọ́ àwọn èèyàn. nítorí ọ̀pọ̀lọpọ̀ ló sá lọ online látijọ́ yẹn. ọ sá lọ bẹ́ẹ̀ni àwọn owó kí gbogbo Yorùbá kan gbàgbé nípa ẹni tó ń jẹ́ Gani Adams. ká fèsì ibi tá à ń lọ. ó yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹjọ́ mo fẹ́ bèrè nìkan ṣé federal government ṣé ó ń fún wọn lówó ni. ibo federal wo ló ń fún lówó. ẹjọ́ tó owó yẹn báwo ló ṣe wá wà pàtàkì. kó bí pé àwọn èèyàn wá gbé bí ìgbà tó yẹ pé ọba tó ń gbé oyè tó wà relevant. ibo wọn ò dá ibo náà ti dá kíní mọ tó ó ń gbowó oṣù mo náà ti dáhùn. ó ti yẹ oyè tó wà lẹ́yìn pàtó mọ̀ ayé àtijọ́ ni. ayé àtijọ́ ni. wọ́n lọ ń ṣe jagunjagun. ókè láyé ìgbà tá à ń sọ ẹ máa yẹ alágbára tó wà nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni. ìṣẹ̀lẹ̀ àti Ṣàngó àrí Ògún. gbogbo wọn náà wà ń bẹ̀. àrí igbá àrí àwo ṣọ́ọ̀bù yẹn òun kálukú wọn wọ́n lẹ̀ ń ṣe títí wọn tí ò rẹ̀ tíjà. ẹ wá gbọ́ tẹ̀ wá. òkè fẹ́ ká gbọ́ orúkọ anybody kọ̀ọ̀kan mọ́ ipò ju wọn jáwọ́ nìkan lọ àwọn nìkan wọ́n ṣàfẹ́ mọ̀. agbára tó dẹ̀ ní agbára destruction ni agbára kó fà ń kọjẹ́ òun ló ní bẹ́ẹ̀ ni Gani Adams òun lágbára láti tún nǹkan ṣe. destruction náà ní o. agbára kó da nǹkan rú iná ní o. lóṣùbà fún ẹ òun ló ní. so ẹwọ́ ni àwọn tó bá ń gbọ́ àwọn olólùfẹ́ tó bá mọ̀ ọ́ kọ́ sọ fún èmi ò forí ẹ o mi ní kó fún mi ní kó rùn o. kò jù bẹ́ẹ̀ lọ. àmọ́ kó lọ gbé jẹ́. kán tiẹ̀ wá bí lọ kán lọ France kán lọ sinmi bẹ́ẹ̀ kán lọ France. àwọn ti tiẹ̀ àwọn wèrè tó ń pàtẹ́wọ́ tí a ti yà ń jẹ tí wọn ò mọ ibi tán lọ. pàtẹ́wọ́ ṣèbájọ bẹ̀rẹ̀ ni ṣèbá wà lẹ́yìn ẹ̀. bẹ́ẹ̀ ni. ó ti kọ́ ogun ẹ̀. ó di nǹkan mélòó táwọn ti achieve. wọ́n ti wọ aṣọ òṣì káàkiri. níbo làwọn ti rí kí làwọn rí jẹ ẹ wo ya àwọn tó tẹ̀lé Igboho lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo wọn náà ti soríire. kó fi wálẹ̀ kó wà ní pálásì ẹbí tó wà yẹn kó máa di Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀. kò jù bẹ́ẹ̀ lọ. gbogbo bó ṣe ń lọ gbogbo ẹ̀ lámọ̀. wà á mọ bó ṣe ń lọ gbogbo ẹ̀ lámọ̀. gbogbo ẹ̀ lámọ̀. Sunday Igboho lọ́wọ́ ẹni bọ̀. kò gbẹ́ni tì. títí ayérayé ni even gan kan bá sọ pé agitation wípé wọn ò máa ṣe wọn ò máa ṣe Oòduà nation wọn àbí kíní kan mọ́ àbífẹ́ dọ́run ni. wàláì no going back no going back toro jáde bí ọmọ ọkọ. ànífẹ́ dọ́run Sunday Igboho kò fẹ́ jẹ president. ẹ má dáhùn. òun kọ́ ló fẹ́ jẹ gómìnà gbogbo nǹkan tó ń ṣe yìí ó fẹ́ bí ẹlẹ́ni. wàláì. ó fẹ́ ní ẹlẹ́ni. ojú bẹ́ẹ̀ lọ. sọ̀rọ̀ ọmọ ogun ó sọ̀rọ̀ ọmọ wá gbádá lẹ̀ kó jáde sórí títì kó jáde. kó wọ níkà kó jẹ́ àpàdé nu gbó. kó yé máa sọ̀rọ̀ kárí bó ṣe ń lọ. ọ̀nà ọgbọ̀n 100 million. 1 billion ni róòṣì. kó lọ wá nìkan jòkó sí. wọ́n lọ jòkó àbá. wọ́n jòkó ẹ ṣeun jà ẹ pẹ́ fún wa sà. ẹ ṣe o àṣẹ o odò àgbẹ̀ gbogbo wa kò ní gbọ̀dálẹ̀ o ẹ ṣeun sà mo appreciate yín sà. nǹkan wa máa dé a máa ṣe gẹ̀ragìragì abẹ́ báàgù ẹ̀ jàre ẹ páàkù ẹ̀ gbára dáradára lọ báàkù ẹ̀ wà gbádà ẹ̀ máa nàjú ẹ̀ sẹ́nu ṣùṣùà síbẹ̀ ẹ̀ máa nàjú yàkí. ìdóbò àlẹ́ kọjá gbogbo yẹn kì í sọ̀rọ̀ nu yàrá
sọ̀rọ̀ nu yàrá kan kẹ́nìkan kan bọ̀ ọ́nù kulu kan tá máa lọ́run rojọ́ òṣì kan abẹ́ rò pé ó easy ṣe rò pé kékeré làwọn èèyàn ṣe ń gbòòrò ni rò pé eré náà ń ṣe rò pé ó rọrùn ni yóò da fẹ́ni tó pè járe ẹ̀ ní ṣe orí burúkú bàbá mi sọ̀rọ̀ gidi nìkan máa sọ nìyẹn nìkan máa gbé sẹ́yìn nìkan máa bẹ̀rù torí pọ́n wọn kó lè bá a fẹ́ràn wọn má fẹ́ràn anybody ọlọ́ba ti fẹ́ràn owó ti tán kílẹ̀ ń fẹ́ràn wálé lórí ìtẹ́fẹ́ bá yé wa jẹ́ ẹ fẹ́ràn padà sípò ẹrú 100 years mi lọ́tọ́ owó tó fi jìyà tá a bá fi lè lù sí kínní ẹ wá ní àjòkò jẹ́ ká mọ̀ sọ̀rọ̀ ńlẹ̀ẹ́lẹ̀ ká fi pa wá tán ká mọ̀ sọ̀rọ̀ ńlẹ̀ẹ́lẹ̀ ká fi gba gbogbo títì mọ́ wa lọ́wọ́ èwo nu yín náà yan rè òkín travel káàkiri ẹ̀yin náà lẹ́sìn ra mọ́tò ńláńlá wọ́n mọ̀ jẹ́ everybody gbé wọ́n torí ti yín tẹ́ fẹ́ kọjá ká mọ̀ jẹ́ everybody gbé àwọn tó bá ṣẹ̀sì kọjá lọ́nà ìgbà tí wọ́n fẹ́ bá yín jà kán yìnbọn lù wọ́n stray bullet ó lọ́ mọ́ báwọn èèyàn kiri wọ́n ní ká mọ̀ jókòó ká jókòó tọ́ lánàá sọ́ọ̀rì ẹ máa jẹ́ jókòó tọ́ lá o wọn ní rádaràda wọn aláraka èyí tó wà nílẹ̀ ti kọjá gbogbo kíní kí bá mọ̀ pé ẹni tó bá mọ̀ pé òun fẹ́ bẹ́ǹchì èèyàn kó bọ́ síta kó lọ ṣáṣàn bọ́sìtẹ̀ lọ ṣáṣàn káwọ́ tí ẹ̀wọ̀n nǹkan tẹ́ fẹ́ dánwò Smart George ẹ káàbọ̀ jàre Rótìmí Ọláyínká ẹ káàbọ̀ àwọn tá a bá lè dárúkọ yín Ọlọ́run á fún gbogbo wa ṣe má bínú o gbogbo everybody tó wà lórí line mo appreciate yín o tó wà nílẹ̀ kọjá abẹ́ ẹjá pàdé lákùrẹ́ lọ́la àárọ̀ ọ̀la ní tàkúrẹ́ ẹjá pàdé ẹ jẹ́ kó tún yẹ wájú ti Òṣogbo lọ kò sí nǹkan kan kò séwu lóko àfigiri àparò kò ní sí wàhálà kí á fọkàn balẹ̀ rálì ó wà lákùrẹ́ lọ́la mẹ́gà rálì dẹ́ni bàbá wa Ìgbòho ṣàǹbọ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ Ọmọlúkà gbogbo everybody Kóìkì gbogbo wa lábọ̀ bàbá lẹ́kìtì everybody ló máa ya síbẹ̀ Yẹmí Kẹ́mi everybody ló máa wà ń bẹ̀ èmi Àkànbí Pakẹ́rẹ́ ọ̀rọ̀ gan máa wà ń rálì yẹn kí o kúrò lórí ẹ̀ ọ̀rọ̀ àwọn èèyàn máa ń béèrè wípé ṣé Pakẹ́rẹ́ ò kí ń wá ni ó yẹ kó yé yín ibi táwa ti ń ṣe rálì yẹn bó ṣe ń lọ yẹn àwọn kan wà tán ń to ṣe abẹ́lẹ̀ tán ń ṣe gbogbo ẹ̀ kó lè lọ kò yé yín bẹ́ẹ̀ yẹn tó bá fẹ́ ṣẹlẹ̀ báyìí tó bá di kíní a máa gbá revenge ìtumọ̀ ẹ̀ nìyẹn tí ò bá ti séèyàn lẹ̀ tó fẹ́ gbá revenge máàcì máa close ni ṣó ti yé yín ohun yẹn nìyẹn ojú òdẹ ní tiwa yóò bí gbogbo ẹ bá ṣe wù kó rí Ọlọ́run abáwa bá wa ṣe a máa ṣe léèdélẹ̀ lérí ni hello sir. Hello sir. Yes sir. Ẹ máa kú fẹ́ yín o. Ọjọ́ òní tí sir. Ẹ kú fẹ́ báyìí. Yes sir. Ọjọ́ òní kì í. Àṣẹ sir ẹ pẹ́ fún wa sir. Ọ̀rọ̀ kan tí èmi náà kàfẹ́ sọ sí. Ọ̀dà sir. Ẹ wò ó ọ̀rọ̀ yìí ó kàfẹ́ di bí nígbà tó yẹ kí wọ́n fẹ́ ṣàfihàn nǹkan tí nǹkan má fi ń ṣe. Ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ bàbá mi ẹ pẹ́ fún wa sir. Wọ́n fẹ́ sàsí ni kó má bàa ṣe é ṣe. Tó fẹ́ ṣe náà nu wọ́n fẹ́ korí àgbà méjì bọ́ kótó wọ́n fẹ́ dá tá à ń ṣerú. Àti gẹ́ẹ̀tì ẹ̀ kò lè ṣeé ṣe kò lè work ẹ ṣeun sà ẹ pẹ́ fún wa àti gẹ́ẹ̀tì wọn kò lè work àwọ̀ náà bá parí ẹ̀ á pa náà kò ní dìjà láíláí àwọn ò tí ẹ jà bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ irọ́ kò sí yẹ ayé ìjọ nìyẹn ráyè jà àwọn ò ráyè jà sà níjà kò sí jà kankan sùúrù náà láì yanjú ẹ̀ ẹ sà ẹ pẹ́ fún wa kò sí jà kò sí ẹ sà ẹ pẹ́ fún wa sà ẹ sà ẹ ṣeun adúpẹ́ ọmọ appreciate yín sà hello sir. ẹ pẹ́ fún wa sà o Ọlọ́run ní í ṣe sà o àṣẹ sà hello sà à ń gbọ́ yín àṣẹ o àmì o ẹ̀yin náà pẹ́ fún wa o àṣẹ o gbogbo ẹni bá bẹ́ẹ̀ lójú ọmọ Yorùbá lọ́wọ́ bá pa wọ́n lẹ̀ ní o. àmì tó lágbára. ọmọ lójú tó wá wà lórí ẹ máa gbọ́dọ̀ àti nǹkan rẹ ní o. àmì o. pẹ̀lú
pẹ̀lú ògbọ́n náà àwọn bọ̀dá gàdáàdà tí wọ́n lọ́pọ̀lọpọ̀ kí wọ́n jẹ adé àwọn akátàkù àdọ́nà gbogbo ìwò náà kí wọ́n jẹ wọ́n tó kúkú ní ogbó wọn ọ̀tàlẹ̀ ní wọ́n àbí àmì o. torí bá wá ti wà lórí ilẹ̀ ológun kú ní wọ́n dà kọrú lábẹ́rẹ́ o. ó kọjá bẹ́ẹ̀. ọlọ́pàá tí wọ́n jẹ́ lẹ́yìn kọ̀ọ̀kan. àmì jàre bàbá ẹ ṣe. ológun kú ní wọn ni ọlọ́ọ̀ máa pa wọ́n dànù yìí. àmì o. ó dùn sẹ́mi lẹ́nu lè máa lọ kí ní tẹ̀ lọ ní adágún òjá ni. alára mi yá èmi náà ṣe nǹkan bẹ́ẹ̀. ọlọ́run á fún yín lálàáfíà pẹ̀lú àṣẹ ọlọ́run. ọlọ́run á fún yín lálàáfíà ọlọ́run wọlé àwọn alálẹ̀. àmì sà. àmì sà o yes sir ẹ ṣe àdúpẹ́ sà. ojú yóò ní fọ́ gbogbo etí yóò ní bí. àmì o àmì pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ ṣe o sà. àmì pẹ̀lú àṣẹ ọlọ́run àmì o ẹ ṣe àdúpẹ́ ọlọ́run á fún yín lálàáfíà ọlọ́run wọlé alálẹ̀ ọkàn yá balẹ̀ ó dẹ̀ fẹ́ da ogbó ẹrú. hello sà. hello. hello. hello à ń gbọ́ yín sà o. hello. yébọ̀ ẹ̀kọ́ yìí o. ibi tọ́rọ̀ gbé dúró yìí kò sí béèyàn ṣe fẹ́ ṣe ọlọ́run ọba rẹ́dì ó ti dúró ti Yorùbá ó ti ní gbogbo tá a bá ṣe àṣegbé ni ó jẹ́ kẹ́nìkan mọ̀ wá láti wá distract wa kẹ́nìkan kan dẹ̀ mọ̀ wá tí ò bá lè dúró tì wá ọlọ́run á dúró tì wá ló ti ṣe látilẹ̀ ọlọ́run á dẹ̀ bá wa ṣe láṣeyọrí Àkúrẹ́ á ṣe rálẹ̀ ọ̀la á dẹ̀ ṣe láṣeyọrí pẹ̀lú àṣẹ ọlọ́run ọkàn gbogbo ó balẹ̀ rálẹ̀ eléyìí ti ṣeé ṣe Olúwafúnmilánà Àìná ẹ káàbọ̀ Akínyẹmí ẹ káàbọ̀ Ayọ̀délé Ọpẹ́yẹmí ẹ káàbọ̀ ọlọ́run bá wa ṣe léyìí láṣeyọrí ọkàn ó balẹ̀ lórí ẹ̀ ẹni tó bá dẹ̀ wù lọ́kàn láti ṣe kankan pẹ̀lú bá ṣe ń lọ tán bọ̀ bá a sọ̀rọ̀ lórí nọ́mbà tá a fi pè ọ́hún àfọlákà nọ́mbà tó bá ní òfin bẹ́ẹ̀ kéèyàn ò sí ní náà ẹ sáà máa fàdúrà ràn wá lọ́wọ́ ọlọ́run ó ṣe rọrùn ọlọ́run ní í ṣe kò ní padà lẹ́yìn Yorùbá á ṣàṣeyọrí ẹ bá ní a máa ṣàṣeyọrí ẹ bá ní a máa bọ̀ láàní dé bá àtẹ̀pẹ́ wa lẹ́sẹ̀ owó mọ̀ tẹ̀nà pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ bá ní a máa bọ̀ láàní dé bá àyún lọ báyìí àyún lọ àyún bọ̀ lọ́wọ́ owó mọ̀ yẹnu kò sí kankan tí ó ṣe ìkó ìkọ́bálá agare ìdẹ́ni ọlọ́run àmọ́ lọ àmọ́ bọ̀ ọkọ̀ owó balẹ̀ ilẹ̀ Yorùbá yìí á gbà á gbà pẹ̀lú àṣẹ ọlọ́run á gbà kò dẹ̀ sí kankan tó máa ṣẹlẹ̀ á gbà o kí ló dé ẹ̀dẹ̀ wá fẹ́ dá ogbó ẹ̀rú ẹ̀tẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sórí YouTube wa o ẹ jọ̀ọ́ o ìtẹ́fi lè gbé alárugẹ náà ní o tá a bá lè ṣe tó ń bíbá ẹ mọ́ a lè lọ́ọ́ máa ṣe lórí YouTube o ẹ jọ̀ọ́ o agbára ọlọ́run àní ṣíṣe o àwọn èèyàn ṣe wíkẹ́ẹ̀dì bí ìkà báyìí àwọn èèyàn ṣe yàkà báyìí ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run kò sí nọ́mbà méjì tá a júlẹ̀ o kò sí ntẹ́ lè pè stẹ́ẹ̀pè sínú méjì tí ò ní lọ sí ntẹ́ pè sí tá a lò sí ntẹ́ pè sínú ẹ̀ ẹ pè wá bá a parí báyìí ẹ pè wá kò sí wàhálà ọlọ́run á dẹ̀ máa ṣe rọrùn ọkàn ó balẹ̀ ọkàn ó balẹ̀ ilẹ̀ Yorùbá yà ti gbà á kò sí tẹ́nì kankan lè ṣe torí àwọn kọ́ lọ́lọ́run tó dá wa àwọn kọ́ lọ́lọ́run tó dá wa kí ló dé àwọn kọ́ lọ́lọ́run tó dá wa náà ẹ má fọ̀tẹ̀ gba tó dáa jẹ́ ẹ já ṣọ́ra wa
lẹ́yìn ẹsẹ̀ mẹ́fà kò sí nǹkan kan tá a tún wá mọ́ ikú náà ni ó gbẹ̀yìn gbogbo wa ṣe fẹ́ dọ́lọ́ ni ẹ lọ ṣe mẹ̀dọ̀ gbogbo ẹ̀yin olóṣèlú ẹ lọ ṣe mẹ̀dọ̀ kẹyẹ lọ arrangement kankan fún wa ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin lẹ bá wa débi adé ẹ̀yin lẹ tà wá fún Fúlàní ẹ tà wá fún Fúlàní tán báyìí wọ́n fẹ́ gborílẹ̀-èdè mọ́ wa lọ́wọ́ wọ́n fẹ́ sọ wá dẹrú nílùú wa ẹ dẹ̀ tún tẹ̀lé wọn náà ṣe fẹ́ dọ́lọ́ ni Fẹ́mi Innocent ẹ káàbọ̀ Ìbíyẹmí ṣe fẹ́ dọ́lọ́ ni lóde ẹ má dá tá à ń ṣerú tẹ̀wá àpẹ́ lè ràn wá lọ́wọ́ ẹ fi wálẹ̀ ẹ máa ṣe ti yín kìí ṣe dandan àtọ́bà àti joyè ìjẹkújẹ pọ̀ ẹ jẹ́jẹ́jẹ́ ikú yín dàbí oyún mùsù ṣe fẹ́ para yín dànù ni ẹ tẹ̀ ẹ̀rọ nílò àtúbọ̀tán yín ẹ dẹ̀ bímọ sílẹ̀ ayé. hello. Ọlọ́run ní ṣètò sà. Olúwa pẹ̀lú yín o. àṣẹ sà. Àyà òdùdú àtàwọn gbà fún ìṣàtúrà mọ̀ pé bẹ́ẹ̀ ni ìgbẹ́làwà mẹ̀kúnnù ìgbẹ́làwà náà ti ní lálẹ́ yẹn sáńdá bí ọmọ ọlọ́ọ̀gbà fún wa. àṣẹ o kò jù bẹ́ẹ̀ lọ àní ṣe bí ẹrú mọ́. àmọ́ ìdí bóyá àwọn adarí wa wọ́n rí tó ń ṣẹlẹ̀ wọ́n wá ń ṣe nígbà tí ò rí nígbà tí wọn ò rí nígbà tí ò fi kàn wọ́n ni. nígbà tí ó kàn wọ́n. àwọn Haúsá ń kówó wá ń bì wọ́n wá ń kó lọlẹ̀ Haúsá. ó yà mí lẹ́nu. wọ́n ṣe tírèènì láti Kánò lọ sí Nìjẹ̀ àwa ò sì rí sí àrọ́gbọ́dá sọ̀rọ̀ ayé wa á ti lá aládarí. ó yà mí lẹ́nu sà ó yà mí lẹ́nu ó yà mí lẹ́nu o. ẹ̀rù máa ń dá nígbà tí mo bá sì tó gbọ́ pé àwọn kan sì wà ní orílẹ̀-èdè Yorùbá ẹ̀ bóyá àwọn èrò náà ni bóyá kò nìkan wọn náà wọn rò ní bóyá ọmọ wọn tí ó ti lọ́dún èkó àbí tó ẹ̀ tán ti rí jáde náà wọn rò ní. ó yà mí lẹ́nu sà. ó gbà wá tí ò já lálàáfíà káàrí ẹ̀tọ́ wa gbà káàjọjọ ní epo káàjọjọ lómi káàjọjọ ní kúdọ̀ káàrí owó káwa wá ń sọ̀kadà káà ń ṣe tọ́jú káàkiri káàní káwọn ọmọ wọn náà lálàáfíà. wọn ò lè gbádùn ni kò yé wọn ni. àwọn ọmọ wọn náà ní lálàáfíà àwọn kẹrò pé bóyá ti rìn ní kò sáwáyé mọ́ fún gbogbo èèyàn pátápátá ní òfin oko òṣòfò bá bẹni tí ò ní bí gbòrógbò bá yà. bòjú bẹ́ẹ̀ lọ. àwọn bíbí kan tẹ̀ sánú wà láti ìgbà tí Fúlàní wọ́n gbójú pé ẹgbẹ́ bá jẹ́ pé ìfúnnẹ́dẹ̀gbò tọ́lọ́wà ní pé kó tó dìde sókè nípò tó bá dókòkò mọ́ wọn àwọn Fúlàní ò sọ fáwọn ọmọ wọlé wọn ò ní mọ wọlé kán máa pa á lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan. kò jù bẹ́ẹ̀ lọ wọ́n fẹ́ máa pa wá dànù ni ọlọ́dẹ̀ tó ràn yàn wẹ́ tó fẹ́ lé wọlé. wọ́n ṣe train sí Kánò lọ sí Nìjẹ̀ wọ́n lè mọ̀ fún àwọn Nìjẹ̀ wọlé bó ṣe wù wọ́n wọlé bó ṣe wù wọ́n ti bọ́dà tàwa wọ́n sì ti wọ́lẹ̀. ìjọba là ń ṣe ìjọba ẹlẹ́tàn. gbogbo àwọn káwọn lọ́balọ́ba náà wọ́n sì lì pèlè kí wọ́n lóde tí wọ́n jẹ́ fún wọn wọ́n wá lọ tọrọ ẹ̀ tí wọ́n sọ. ẹ̀rù ní bà wọ́n ẹ̀rọ káwọn bá wo lóògùn rẹpẹtẹ mọ́. títí bàbá àdà ní àdà èmi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ lórí bàbá ń sọ ó sọ̀rọ̀ ńjọ́ kan ó ní ìntàbí fọ́wọ́n àti àwọn Yorùbá tó wà lágbàáyé ṣe wọ́n sọ fóun pé Yorùbá lè ṣẹlẹ̀ àwọn fẹ́ ìyá ń jẹ àwọn púpọ̀ àwọn tó wà ní òyìnbó náà lè mọ̀ rora tó wà lọ́hùn. táwa Nàìjíríà àdákanmọ̀ nítorí àmọ̀wò pé bóyá láti wá bó ṣe rí bẹ́ẹ̀ni àwọn èèyàn wa tó wà ní òyìnbó náà ṣe bẹ́ẹ̀ni òyìnbó ìfojúbọ̀rọ̀ tó bá tẹ̀sí mọ̀ pé Nàìjíríà ní ọ̀bà ní ìfojúbọ̀rọ̀ owó ìfojúwá. wọ́n fi ojú wa balẹ̀ lọ́hùn wọ́n máa fojú wa rí nǹkan ni. wọ́n máa fojú wọn gbà tọ́mọ̀ pé àwọn olówó wa wọ́n kówó wa láti bí wọ́n wá kó lọ́dún òyìnbó wọ́n lọ́ máa fi kọ́lé wọ́n lọ́ máa fi ralẹ̀ náà. òyìnbó mélòó ló ti wá sí Nàìjíríà tó wá dálé iṣẹ́ kalẹ̀ kọ́lé sí ibì tó ṣe òyìnbó mélòó ni. ó yà mí lẹ́nu sà. ẹgbẹ́ wọ́n ti wá láti kékeré pé ká lọ sùkúù ká bá lọ sùkúù ká bá dé àpò àṣẹ ká mọ̀ bá ṣẹ́gun ẹgbẹ́. ewu wá bẹ̀ tẹ owó ilẹ̀ fa nínú èdè báyìí. kò sẹ́fà nínú èdè o ìyájàwé kò ríṣẹ́ tẹ bá dá ilé Haúsá báyìí ìṣe náà ríṣẹ́ ń gbogbo ìgbà báyìí tó fi gbogbo kò tó dáná fi wọ́n sí. àwọn Haúsá ti sọ́dọ̀ fún lọ́dọ̀ wọn. kábílọ̀ kan àbí alága káńsù kan nílé Haúsá ó gbọ́dọ̀ rán àwọn ọmọ alágbègbè tó yá ogún ni bóyá ọgbọ̀n ni ó gbọ́dọ̀ rán nílùú Èkó kan. ṣe rí báyìí ẹ wo ẹjẹ ajígìrì. ní 2019 2008 ní ṣe tí mo lọ sí Dubai èmi àti àwọn ọmọ tí kákàǹsó tó rán ní kán lọ kàwé ní Dubai lájọ wọ bàálù.
ṣe rí báwọn. àwọn yẹn lọ kàwé nílùú òyìnbó wọ́n yan fada. wọ́n yan fada. àkọ́pẹ́ èmi lọ nínú fún àyàfú torí ìmọ̀ tí ń bá pàdé lọ. ẹ fún mi lọ sí iṣẹ́ bíríkì lè yà káàrí búlọ́ọ̀kù káàrí sìmẹ́ntì ni lọ. ilẹ̀ lọ ṣe lọ ṣe rí ẹ wo ẹ bá lámọ̀ gba Yorùbá lè ṣe yóò sọ̀kú ni o. káwọn bíbí ká sànù wa. sànù wa. àwọn òdà kankan mọ̀ orí wa òbí wọn tí wọ́n bá kọ̀ tán bá ń tún wà báyìí. ẹlòmí òkú ilẹ̀ ò ní gba òkú rẹ̀. bẹ́ẹ̀ni àti òkú ẹlòmí nǹkan múra. bẹ́ẹ̀ni o. ẹ̀yin náà yẹ kẹ́ni náà wọn gba ìtẹ̀lẹ̀ ṣùgbọ́n wọ́n ti pa mí lápáyé ìgbà kí n tó wá ṣùgbọ́n ẹsẹ̀ kàkà ní ọba yín sí mi. ọ̀dà sà. ṣe omi náà lèmi náà bá lè sẹ́ndì owó kan ti rà lọ́la. ọ̀dà ẹ máa pè wá lórí WhatsApp ẹ fi nọ́mbà WhatsApp yẹn náà ni ṣe gbọ́ sà. nọ́mbà WhatsApp yẹn màá lè sẹ́ndẹ̀ sí ẹ ṣe sà odò agbèwà kò ní gbọ́dà lẹ̀ sà ẹ ṣe àdúpẹ́ sà yẹ sà. ẹ wo ẹ gbọ́n tí wọ́n sọ báyìí ẹ wo ẹ ń bá láàánú gba kínní kò ní jèrè ọmọ ẹ wàláì kò ní gbádùn á ṣẹrúkú ni àwọn olórí burúkú. ṣé ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ń sìn ṣé yìí ò ronú ni ìjojúmọ́ ló dà àwọn Haúsá ń da sí ọ̀dọ̀ wa ló bàjẹ́ jù. kó ètè èèyàn ṣe ronú tí àwọn èèyàn mọ́ ti yín báyìí ẹ ṣe yá wèrè gan-an. hello. ẹ káàárọ̀ sà. ẹ kú ètò. yes sir. ọlọ́run fún wa lọ́wọ́ o. àṣẹ sà. àgbélẹ̀ lè rí o. àṣẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run sà. jẹ́ mọ̀ pé tí inú ilé kan bá sì tòrò lọ́wọ́lọ́wọ́. ọmọ àlè bẹ̀ ní ìdàgbà. ó ní òbí ìdàgbà. ọmọ àlè dẹ̀ ti dàgbà báyìí. àwọn èèyàn bá sọ yìí wọ́n ì ṣe òríjìnà Yorùbá. yóò dáa fún sà. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni. ìṣe ọdún yìí kì í ṣọdún tó kọjá àmọ́ ìran wọn níbi náà ti ṣẹ̀ wá. táàpà ni wọ́n. àṣìṣe kan ló jẹ́ tó jẹ́ pé àwọn kábíyèsí wa àlè fún wọn ṣùgbọ́n wọn àṣewádìí kan mọ̀rú ọmọ Yorùbá wo ló kójú òṣùwọ̀n. kan fi joyè. tó bẹ́ẹ̀ bá dẹ̀ ti fàdójì joyè bàtùbàtù yóò máa ṣe. tó gbogbo ìwà kan wù yẹn ìwà ọmọ ìrírí káràkítà ibi tí wọ́n ti jáde wá ìrírí tó jáde lára wọn yẹn kò jù bẹ́ẹ̀ lọ. tó ìwà ọ̀dàlẹ̀ ṣùgbọ́n mo gba Ọlọ́run gbọ́ mo sì gbọ́ ọba tó ní ìlérí àti májẹ̀mú fún ilé Oòduà. bẹ́ẹ̀ni. ìgbàgbọ́ wípé lábẹ́ àkóso pé tún lè rí àdélẹ̀ ìrírí. pẹ̀lú àṣẹ Ọlọ́run sà. yóò pọ̀ sí fún wa. pẹ̀lú àṣẹ Ọlọ́run. ẹni tó bá wá wá sí abẹ́ olóṣèlú tó wá lòun ní jí ó ṣeé ṣe nínú ayé ẹrú ẹni bẹ́ẹ̀ àwọn tó ní yọ kẹjú ẹ̀ mọ́lẹ̀. àmì o gbogbo ẹni àtàwọn bá ti ń délẹ̀ lérí àtàwọn àtọmọ àti nǹkan ní yóò parẹ́ ni. àmì o. torí gbogbo wọn kó dọ́lẹ̀ Yorùbá tí wọ́n kó dọ́lẹ̀ Yorùbá tí wọ́n tún wá fẹ́ tí wọ́n ti ní Yorùbá lára. aráàlú ni wọ́n ti ìgbọ́jọ́ kú. àmì o. Ọlọ́run bá wa ṣe. àmì sà ẹ ṣe sà. ẹ̀bùn alákàtúntì nọ́mbà yín lọ́wọ́ tó bá yẹ káwọn náà sẹ́ndì àwọn náà sẹ́ndì ẹ̀. ẹ bá wa sọ̀rọ̀ WhatsApp nọ́mbà tẹ́ fi pè náà WhatsApp wàá lè sẹ́ndì ẹ̀ síbẹ̀ toró lórí ibùkún tún làwọn olóṣèlú wọ́n mọ̀ tún lọ ṣe tí ò da sọ́nà bẹ́ẹ̀ ẹ mọ̀ wọ́n ni ẹ ṣáàjà máa lọ bá olórí burúkú ni wọ́n. Ọlọ́run ní ti wá sílẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. àdélẹ̀ lérí ẹgbẹ́ ní ó di dandan. bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run. bẹ́ẹ̀ sà ẹ ṣeun sà. àṣẹ sà ẹ̀mí sà ẹ ṣeun sà. ẹ ṣeun sà ẹ pẹ́ fún wa sà. lọ́dà sà ẹ bá a sọ̀rọ̀ wá sà ẹ ṣeun sà yẹ sà ẹ ṣe sà yẹ sà odò àgbè wá sà. báwo làwọn èèyàn ṣe ń ronú báyìí ẹ kó gbogbo nǹkan tó yẹ kí gbogbo èèyàn jẹ ẹ kó sọ́dọ̀ yín nìkan ẹlòmíì mo délé olówó kan màálù tó wà níbẹ̀ lé 36 ẹjọ́ só fẹ́ pa àwọn ọmọ ogun ráàkì wá jẹun ni wọ́n ní gbò bá wù ní pa màálù ń gbé sí i ó ní ọ̀lù tó kọ́ fáwọn màálù rẹ̀ kò sí wọ́n ní wọ́n pa jẹ́ ń gbò bá wù ni are you going to continue like this ẹ̀yin kan wá gbẹ́gọ sábẹ́ wọn ẹ̀yin tán fún fìlà lásán tí wọn ò fún yín lásán tẹ́ bìbora tán fún yín fìlà nú owó tán ní tí ò tó bọ́yàwó àtọmọ yín
tó yẹ pé peanut kí tiẹ̀ ní peanut yẹn gan understatement peanut. wọ́n kó gbọ́n nǹkan lé yín lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ wá rò wípé àwọn kinní yìí ń lò yín ni ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ọba ìràwọ̀ Ọlọ́run máa fún yín ṣe pẹ̀lú òkú àṣẹ sà orí gbogbo ọmọ Yorùbá ọmọ tì í lẹ́yìn àṣẹ sà ọba ìràwọ̀ ní jáàmù kan lágbára àṣẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run sà. gbogbo bí tẹ́ bá kọjú sí ṣùgbì àlàáfíà ni ọmọ ìjẹ fún yín. àmín sà ẹ ṣeun sà àṣẹ sà ṣàṣeyọrí pẹ̀lú ògùn Ọlọ́run. àṣẹ sà. ọláwá ni. rálì Àkúrẹ́ Àkúrẹ́ ẹ jẹ́ àpàdé láàárọ̀ ọ̀la gbogbo wa ẹ jọ èmi náà wà. èmi náà ní oṣù àpàdé ńbẹ. òèlè àṣọlẹ ṣàpè mí tẹ́ bá dé rálì ẹ pa wá báyìí. tí mo bá ti dọ̀ ọ̀hún a ní alẹ́ wa ní 1 by 1 lágbára Ọlọ́run. kò sí wàhálà ẹ rí mi lágbára Ọlọ́run ikú ò lè pa wá àjọ dọ́ọ̀lì ẹ ṣe sà ó fara wọn sà ẹ ṣe sà ẹ ṣe wù kọ́ ṣe tó ẹ má kulẹ̀ dára yín láàmú kò sí tó lè dára padà níbi tá à ń ṣe yìí ẹ lọ bó ṣì yín lọ pẹ́ ṣe rè ẹ wá máa kó àwọn èèyàn kan jọ àwọn mọ̀dàrú àwọn oúnjẹkújẹ lẹ́nu ṣùọ́ṣùọ́ ẹ wá máa kó ọjọ́ kọ́ wá máa dá tá à ń ṣerú ṣó rọrùn ni láti 1960 láti gbòmìnira iye ò bá sì wà bó ṣe wà kò sí changes kí lẹ wá ń bá ká kí ni changes ẹ mú jáde kí ni changes tẹ rí tó wà nílẹ̀ Yorùbá ìjọjúmọ́ nílẹ̀ Haúsá ń ga sí tẹ́ẹ̀dẹ́ jókòó yà kalẹ̀ síbi ẹ máa sọ àwọn èbó tí ò sínú díkò fún wa bẹ́ẹ̀ ṣíèrè èbó la fẹ́ wá fọ̀ ni àwọn ọmọ ń jáde 96 ò tí ì ríṣẹ́ 1991 go ríṣẹ́ ẹ wá wo 2020 ẹ bá jáwé 1990 1991 sọmọ 1991 go ti wọlé ọkọ ìwé ẹ̀rí rẹ̀ tó yóò fi ṣiṣẹ́ kò fi ṣiṣẹ́ mọ́ láwọn bàbá yẹn ẹlòmíì tún ti bímọ sínú wàhálà yìí ó tún ti ń tọ́mọ pẹ̀lú iṣẹ́ ọ̀kadà táwọn ọmọ gan tó ti parí ìwé bàbá kò tí ì ríṣẹ́ ó ọ̀kadà ní gùn tó tún fi márì sínú ọ̀kadà gúngùn ó dẹ̀ kàwé wá bíbẹ̀ ẹ̀ máa bá sọ shit jẹ́ kọ́ lọ bínú sí yín kọ́ lọ mọ́ àlákà yín látàyé dọ́run kẹjẹ́ kó ní yín pé kẹ lọ wábi wọ́ sí àwọn èèyàn ṣe rálì wọ́n ṣe wàhálà kiri ẹ̀yìn bá sọ shit yẹ́wọ̀n ẹ̀ka ayé yín bàjẹ́ bí tẹ́ bá wà ẹ̀ka ayé yín bàjẹ́ ó tẹ̀ máa bàjẹ́ kó bàjẹ́ dànù kò kàn wá ẹ ti jẹ nígbòjò ẹ jẹ́ ń gbẹ̀rún tẹ́ bá parun gbà àṣálẹ́ kò sí wàhálà ló dẹ̀ wá dé lẹ́yìn Yorùbá dẹ̀ wá di nǹkan tó yẹ pé gbogbo ẹ̀ dẹ̀ kí ló le tó yẹ ẹ ti bẹ̀rù ara àtúbọ̀tán yín ẹjọ́ bá wa ṣe ètò ìjàre ojú òní tì yẹ bá wa ṣe ẹ̀ kó délé alára kó délé àjèrò ẹjá pàdé rálì lọ́la lákùrẹ́ gbọ́mọ Yorùbá ẹjá pàdé rálì lọ́la pẹ̀lú àṣẹ Ọlọ́run àjọṣe ni kankan ò ní ṣe wá ebi ò ní ṣẹlẹ̀ sí wa àjọṣe àṣedélẹ̀ lérí àjọ débẹ̀ àjọṣe tí gbogbo ẹ máa dá ni ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ Àkúrẹ́ láàárọ̀ ọ̀la ẹ má gbàgbé everybody ẹjọ́ ẹjá fọmọ kọràn nǹkan kò ní ṣe wá ibi ò ní ṣẹlẹ̀ sí wa pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú ọlá àwọn alálẹ̀ á ṣe lè á dẹ̀ ṣe fún wa pẹ̀lú àṣẹ Ọlọ́run ilẹ̀ Yorùbá Oòduà gbè wá kò ní gbọ́dàlẹ̀ ọ̀dàlẹ̀ kò ní ríbi dúró sí lọ́la àwọn ẹni Ọlọ́run gbogbo ọ̀tá Yorùbá á fi wọ́n ṣàtẹ̀gùn ni ilẹ̀ Yorùbá gbè wá o kí ló tiẹ̀ wá dé à ń gbọ́n sí báyìí wọ́n ṣe meeting upon meeting ẹ̀ ń pariwo ipò táwọn sọ wípé 2023 sure no election pariwo ipò wo lẹ fẹ́ dé pẹ̀lú tó wà nílẹ̀ ọmọ tó níyà òun ò ní sùn ó gò ní fojú bóorun bó níyà rẹ̀ ò ní sùn ní ìwọ gò ní rójú oorun ẹ ti dá kanra lé àwọn èèyàn ti ń kanra seriously ẹ bà nǹkan jẹ́ kò sí tẹ́ fi lè tàn wá jẹ mọ́ kò sọ̀rọ̀
ọlọ́run ó dẹ̀ bá wa ṣe. Àwọn alálẹ̀ á tì wá lẹ́yìn. Àwọn alálẹ̀ á tì wá lẹ́yìn o. Alálẹ̀ á tì wá lẹ́yìn. Ilẹ̀ Yorùbá ó gbè wá kò ní gbọ̀dàlẹ̀. Ilẹ̀ Yorùbá yóò gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀. Gbọ́ ọ̀dàlẹ̀ ọlọ́run bá wa mú wọn. Lágbára ọlọ́run. Já gbọ́ orin ilẹ̀ Yorùbá jàre. Orin Yorùbá nation. Torí àwa ti gba Yorùbá nation tiwa. Bọ́rọ̀ yẹn ṣe ká wa lára lọ́wọ́ kọ́ jẹ́ ká wá ṣe kínní. Já gbọ́ Yorùbá nation. Ilẹ̀ Yorùbá ó di dandan ká gba ilé. Torí pàwọ̀ kì í ṣọmọ àlè ilẹ̀ Yorùbá. Ọmọ ọkọ ni wá. tó ẹjá pàdé rálì lọ́la pẹ̀lú àṣẹ Elédùmarè. Ọlọ́run bó pàlú wa lọ, yóò sọ wa lọ, yóò sìn wá dọ̀run.
àní rí láburú, ibi ò ní ṣẹlẹ̀ sẹ́nìkankan. Gbogbo àwọn tọ́lọ́run ó lò láti lọ rálì láti ṣèrànlọ́wọ́ ṣe gbogbo ẹ̀, ọlọ́run ò ní dójú àdúrà tẹnìkankan, àní fowó wa wà àìsàn. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wò wá, gbogbo ẹ̀yin tẹ́ dá sí, gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ yìí ká lára tẹ́ lè pè wọlé tó yẹ pé ẹ̀yin náà ń ṣe lábẹ́lẹ̀, ojú òní ti gbogbo wa lágbára ọlọ́run yóò rí bẹ́ẹ̀. Ẹ lè bá wa sọ̀rọ̀ WhatsApp tẹ́ bá fẹ́ account number ẹgbọ́ sà ṣẹgbọ́ mà, ojú òní tì yín mà, orí yóò tún ní ìsìn yín sá o lágbára ọlọ́run àjọ délẹ̀ lérí ni o. Àkànbí Pakẹ́rẹ́ lèmi jẹ́, ọlọ́run ọba mi ló lọ́rọ̀, lórúkọ ìyá àyàn Olúṣọlá Precious. Great Yorùbá Defence Movement Worldwide làwọn jẹ́ ti à ń bì ìbẹ̀lẹ̀ ń gbọ́ ì lágbára ọlọ́run àjọ ṣe débi èrè ni. See you in Akure tomorrow lágbára ọlọ́run àjọ ṣe ni, yóò dẹ̀ da, yóò dùn gbọ́gbọ́ kọ́ sí. Ẹ̀yin ọmọ Àkúrẹ́, ẹ̀yin ọmọ dédé wa lákúrẹ́, ẹ jẹ́ a yọjú kájọ ṣe rálì. Ìyà ti tó gẹ́ ilẹ̀ Yorùbá àjẹ́ débi èrè. Ẹ subscribe sórí YouTube wa pẹ̀lú àṣẹ ọlọ́run, ojú òní tiwa àárí tiwa ṣe. Ẹ ṣé o, ẹ ṣé o lágbára ọlọ́run ó bá wa pa gbogbo àwọn ọ̀dàlẹ̀ àtọ̀tá Yorùbá rẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run. Thank you very much. Ó dàbọ̀, ẹ kú kalẹ̀, we really appreciate you. Thank you.